ẹ̀yin kan lè o ẹ tún dàbí ọgbọ́n ẹ tún gbẹ̀rán irọ́ yìí ò jẹ́ àbá èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́ ẹni wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yìí ọ̀fẹ́ máa ní ìgbọràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yìí ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ ọlọ́run gbàdúrà wa jàre. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala man la nabiyya ba'da nabiyyina muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahabihi wa man salaka maslakahu wastanna bi sunnatihi wa sara ala darbihi ila yawmi la yanfa'u malun wala banun illa man ata allaha bi qalbin salim. أيها الإخوان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ìkẹ́ àti ìgẹ̀ náà atọrọ ẹ̀ kó máa bá gbogbo àwọn ará ilé ànábì, àwọn ìyàwó ànábì, àwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n. Bákan náà gbogbo àwọn sọ̀hábà tí wọ́n kún ànábì lọ́wọ́, kọ́lọ́run bá àlékè ọlá kó bá wa kẹ́ gbogbo wọn, kọ́lọ́run bá kí ó bá wa gẹ̀ wọ́n. Àwa tọrọ fún gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ lórí dáadáa, lórí iṣẹ́ rere, tó fi dórí gbogbo àwọn àfáà wa nínú ẹ̀sìn tí wọ́n dúró sórí sunnata nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, bá wa ṣàlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún wọn, ṣàmójúkúrò ńlá ìfi wọn. Àwa bẹ Ọlọ́run ọba àlékè ọlá, ìkẹ́ àtìgẹ̀ náà Ọlọ́run jí ó dórí tiwa náà, jí ó kàn wá, jí ó kàn àwọn ọmọ wa, àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Àbíọ́ Ọlọ́run ọba dákun jọ̀ọ́, àfi títóbi rẹ bíọ́, àfijọ́ kan ṣoṣo rẹ bíọ́, má jẹ́ wọn ó ṣe tiwọn lọ́tọ̀. Orí súnà anábì sallallahu alaihi wasallam iná ni kó jẹ́ kí wọ́n dúró lé, orí rẹ̀ ni kí wọ́n ti sẹ̀mí, ibẹ̀ náà ni kí wọ́n parí sí. Abẹ́ Ọlọ́run kó fún wa lẹ́mìí tó gùn lò, lẹ́yìn wá àgbà náà kọ́lọ́run ọba kí ó wá dákun kó jọ gbogbo ẹ̀mí tó gùn tá a lò láyé, kọ́lọ́run ó jẹ́ àlò pẹ̀lú iṣẹ́ olóore. Jàmáà mùsùlùmí, mo tún sálámọ̀ sí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlékún ìkẹ́ Ọlọ́run, orí Ọlọ́run, orí ajẹjẹ tán rẹ̀ kó máa bá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbé. Abára wa dúpẹ́ o fún Ọlọ́run ọba àlékè ọlá tó tún ní kí a tún lè máa bára wa sọ̀rọ̀ lénìí. Àánú Ọlọ́run ọba òun náà ló fi ń sèmi àti ẹkù sórí ilẹ̀ o, torí pé òjíṣẹ́ Ọlọ́run ní khairukum man tala umruhu wa hasuna khuluquhu. So ẹni tó lóore jù nù yà wa hasuna amaluhu, ẹni tó lóore jù nù yín òun náà ni kí ni, òun ni ẹni tó ṣe pé kí ni ẹ̀mí rẹ̀ gùn, ẹ̀mí gígùn yẹ ó wá fi ṣe iṣẹ́ olóore. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá tó ti ṣàánú wa báyìí, tó ti jẹ́ ká jẹ́ mùsùlùmí, ní tí ó wà gbé wa kúrò ńbẹ̀ tá a fi ní jẹ́ mùsùlùmí mọ́. Ọlọ́run mọ́ mú bá wa o, Ọlọ́run ṣàlékún oore wa, gbogbo tọ́lọ́run bá ti ṣe fún wa lóore má jẹ́ ó bàjẹ́. Mo ṣe ń tọrọ fúnra mi, mo ń tọrọ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pátápátá, kọ́lọ́run ọba àlékè ọlá kó dákun kó ṣàánú wa, kó lékún wa níṣẹ́ rere. Kọ́lọ́run ọba kó dákun kó jẹ́ kí a sọ̀kalẹ̀ dáadáa, àtúbọ̀tán wa kọ́lọ́run ọba kí ó jẹ́ kó dáa. Jàmáà mùsùlùmí, lénìí pẹ̀lú ògo Ọlọ́run, àkọlé tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni a ti ń wò ní ojú móhùnmáwòrán wa báyìí. Òun náà ni àwọn wo ni ẹrúsìn Ọlọ́run òdodo, àwọn wo lẹni Ọlọ́run. So gbogbo èèyàn táyé iná ni ó máa sọ pé ẹni Ọlọ́run ni mí, kò sánìkan tó pèrè lẹ́ni èṣù. Tọ́lọ́run ni mò ń ṣe, tànábì ni mò ń ṣe, gbogbo ẹ̀dùn sọ. So ṣùgbọ́n àwọn nǹkan wo ni wọ́n bá lọ́wọ́ wa, irú àwọn nǹkan wo la tẹ̀lé
irú àwọn wa oní ọmọ bẹ lọ́wọ́ wa, àwọn ìṣesí wo la wà ká tó lè di ẹni ọlọ́run, ká tó lè jẹ́ ẹrúsìn ọlọ́run, tó jẹ́ pé ọ̀ràn yẹn ní fún gbogbo èmi àti ẹ àfi ká di ẹrúsìn ọlọ́run ọba lódodo. Eléyìí la fi di ẹni tí ó jèrè láyé, tí ó jèrè ní àkírọ̀. Jàmáà mùsùlùmí, abẹ́lọ́run ọba àlékiọlá kọ́lọ́run ọba kó ṣe èmi àti yín ní ẹrúsìn rẹ̀ òdodo. Kọ́lọ́run ọba kí ó dákun kó jọ kó mọ̀ sí wálé ẹni tí ó mọ fẹnu sọ pé ẹrúsìn ọlọ́run ni mí, ẹrúsìn ọlọ́run ni mí, tí ó àdọ́jọ́ gbèǹde alkiyama tí wọ́n wá sí kíni, tí wọ́n lé wọn dànù pé ẹ̀yin wo ẹ̀yin ṣe ẹrúsìn ọlọ́run kankan, torí gbogbo ń tẹ́ ń sọ ẹnu lásán lẹ fi ń sọ, ẹ̀ ṣe kíni, ẹ̀ fi ọkàn yín tẹ̀lé, ẹ̀ sì hùwà rẹ̀. Àwọn wọlé ni ọlọ́run, gbogbo wọn tó bá fẹ́ bá mọ̀ bá ń lọ sí Al-Qur'an Suratul Furqan, pẹ̀lú ògo ọlọ́run ànígbà wa lásìkò. Suratul Furqan ilẹ̀ bá ń lọ, ẹwà bá ń lọ sí àyà 63 títí dé parí pẹ̀lú ògo ọlọ́run. Kí lọ́lọ́run ọba àlékiọlá kí ló sọ fún wa ń bẹ̀? Ọlọ́run ọba ń sọ, a'udhu billahi minash shaitonir rajim. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. Ọlọ́run ọba àlékiọlá ó ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Furqan. Ọlọ́run ọba ń ṣàlàyé fún èmi àti ẹ, torí pé kí ni ìdí tọ́lọ́run ọba ṣe sọ Al-Qur'an kalẹ̀. Ọlọ́run ọba sọ Al-Qur'an kalẹ̀ fẹ́mi àti ẹ kó lè jẹ́ ọ̀nà tá a gbà sórí ire ayé àtàlùkìyàmà. Al-Qur'an tọ́lọ́run wá gbé fẹ́mi àti ẹ lọ́pọ̀lọpọ̀ èèyàn pàtì. Àwọn míì mọ̀ àti ẹ̀ Al-Qur'an ju nǹkan míì pé káfi ṣàdúrà nìkan ó parí. Kí ló ń bẹ nínú ẹ̀? Ìtọ́sọ́nà tọ́lọ́run ọba fi tọ́ gbogbo ayé sọ́nà, tó jẹ́ pé òun nìkan lá tẹ̀lé tá fi sórí ire. A tẹ̀lé, a sì gbọ́yé. Báwo la ṣe gbọ́yé? A gbọ́yé nípa wípé kíni? Nípa wípé à ń lò ó gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó ṣe ṣàlàyé ẹ̀ fún wa, bá ànábì ṣe ṣàlàyé ẹ̀ fún wa. Ó jẹ́ pé Al-Qur'an ẹnìkan kan ò lè gbọ́yé ju bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe gbọ́yé lọ. Ẹ tó bá lóun ti gbọ́yé ju ànábì lọ, irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe kíni? Ó ń tanra ẹ̀ jẹ, ó sì ti sọnù. So ló fi jẹ́ pé gbogbo ohun tó bá ṣàlàyé fún wa nú Al-Qur'an àbí gbogbo ohun tó bá tú fún wa nú Al-Qur'an kò gbọ́dọ̀ yàtọ̀ sí bí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bó ṣe tú fún wa, kò sì gbọ́dọ̀ yàtọ̀ sí bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe àlàyé rẹ̀ fún wa. Ọlọ́run ọba ń pè wá, ó ní wá ibadur rahman, àwọn ẹrúsìn Ọlọ́run ọba, ẹrúsìn rahman lódodo, tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba òdodo, tèmi náà gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ṣe pé a fẹ́ wà lìjẹ́nnà. Gbogbo ẹni tí ò bá ti jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba òdodo kò lè ṣe kíni, kò lè wà lìjẹ́nnà. So àfi ká jẹ́ ẹrúsìn Ọlọ́run. Ọlọ́run wá ní wá ibadur rahman, àwọn ẹrúsìn tèmi Ọlọ́run, àwọn ẹrúsìn tọ́lọ́run ọba rahman, alladhina yamushuna alal ardi hauna. Àwọn àmì tá a fi mọ àwọn ẹrúsìn Ọlọ́run ó ní pé kí ni o, yamushuna alal ardi hauna, wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀, wọ́n yé gapá, wọ́n yé sì tẹ̀lẹ̀ takuntakun pé kílẹ̀ ó dálu. Kódà bí wọ́n bá lágbára, o ò ní mọ̀ pé wọ́n lágbára. Ó dijọ́ tó bá wọn pọ̀ agbára kó tó mọ̀ pé àṣà lágbára ni lágbájá yìí. So wọ́n èé ṣe kíni, wọ́n èé ṣe ìgbéraga lórí ilẹ̀. Ntọ́lọ́run bá ń sọ nìyẹn. Ìyẹn ni pé ìwọ tó fẹ́ jẹ́rú Ọlọ́run, gbogbo tó ń jẹ́ ìgbéraga ó kọ́kọ́ ṣe kíni, ó pati.
gbogbo ẹni tó bá ní ẹrú ọlọ́run lòun tó yẹ pé bó ṣe ń bọ̀ bó bá ti wọ ibì kan ibi ó dàrú ni ibẹ̀ ó rọ́ ni àwọn yẹn wọn kì í ṣẹni ọlọ́run, wọn kì í ṣe ẹrúsìn ọlọ́run, torí pé tọ́lọ́run ọba àlékè ọlá sọ ni pé àwọn ibadur rahman yamushuna alal ardi hauna. Kódà bó bá wọ ibì kan yóò ti wọ bẹ̀ tán àbí yóò ti máa lọ́ngbà mi kí wọ́n tó mọ̀ pé èèyàn má wà ń bẹ̀. Àwọn ẹrú ọlọ́run àwọn máa ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ bíi pé wọn ò lè jẹ́ kọ̀ọ̀kan tán, bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe. Yamushuna alal ardi hauna, ìtumọ̀ ẹni pé wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. So bisakinatin wa waqar, wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti fọkànbalẹ̀. Min ghairi jabariyatin wala istikbar, láì sí pé wọ́n máa ṣe kíni, wọ́n máa ṣe èmi ni mo tó báyìí, èmi ni àwa yẹn tá a bá ní wọ́n pa yẹn tá a bá ní wọ́n gbé àwa láwa ń bẹ̀. Àwọn kì í ṣe bẹ́ẹ̀ o. Gbogbo àwọn tẹ́ bá rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn wọn kì í ṣe ẹni ọlọ́run o. Àwọn ẹni ọlọ́run, àwọn ẹrúsìn ọlọ́run, àwọn làwọn tí wọ́n máa ń ṣe kíni, wọ́n máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀, wọn èyí sì gbáraga lórí ilẹ̀. So àwọn eléyìí ìròyìn àkọ́kọ́ nìyẹn. Wa idha khatabahumul jahilun, alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹrúsìn ọlọ́run wọn èyí ṣe pé àfi kí wọ́n mọ̀ kí gbòòrò dàrú wọ̀lú kí ká mọ̀, wọn èyí ṣe bẹ́ẹ̀ o. Bọ́lọ́run bá fún wọn níyì, Ọlọ́run fún wọn bẹ́ẹ̀ náà ni, kódà wọn ó tó máa pamọ́ náà ni. So wọ́n máa pamọ́ ni, jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n máa ṣe. Àwọn ẹni ọlọ́run ọba nìyẹn. Àkọ́kọ́ nú ìròyìn àwọn ẹni ọlọ́run tí wọ́n gbọ́dọ̀ ní, tèmi náà gbọ́dọ̀ ṣe kíni, tèmi náà gbọ́dọ̀ ní, òun nìyẹn. Lẹ́yìn wá àgbà náà, wa idha khatabahumul jahiluna qalu salama, tí àwọn èèyàn, àwọn aláìmọ̀kan èèyàn, bí àwọn èèyàn jákujáku tí wọ́n bá ṣe kíni, tí wọ́n bá tayọ ààlà sí wọn, tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́nà tí ò dáa, tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́nà bú, tí wọ́n sọ tí ò dáa sí wọn, àwọn ò ní sọ tí ò dáa padà o. Allahu Akbar. So ìyá la fi máa mọ̀ pé sẹ́ni ọlọ́run ni ìwọ bíra rẹ léèrè, kémi náà bíra mi léèrè. So bá a bá jẹ́ ni ọlọ́run ká múra sí, bá a bá wá tí ì jẹ́ bẹ́ẹ̀ ká ṣe kíni, ká tètè palẹ̀ mọ́ láti jẹ́ bẹ́ẹ̀ o. Àánú ọlọ́run ọba láfi wà àlìjánnà, bẹ́ẹ̀ ni àánú ọlọ́run láfi wà àlìjánnà. Ọlọ́run ó sì wo iṣẹ́ tá a ṣe, iṣẹ́ tá a ṣe bá wá ṣe dáa, tá a ṣe bó ṣe yẹ ká ṣe, lọ́lọ́run wà ní tọ́ mo wá fàánú mi kún fún yín, ẹ wà àlìjánnà. Ṣùgbọ́n ṣiṣẹ́ bọ́lọ́run ṣe ní ká ṣe, ó wá ní àánú ọlọ́run náà láfi wà àlìjánnà, ó ṣe tọ́lọ́run ní ó ṣe, ó kàn ń tara ẹ jẹ ni o. Kò sáànú kankan tọ́lọ́run ọbọ̀ fún ẹ ń bẹ̀ ni. So ó ṣiṣẹ́ ni, ní tó ń jẹ́ Islam nìyẹn. Ìyẹn ni ọlọ́run ọba àlékè ọlá sọ pé wa idha khatabahumul jahilun, nígbà táwọn èèyàn jágbajàgba tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́nà tí ò dáa, àbí wọ́n sọ tí ò dáa sí wọn, qalu salama, kí ni wọ́n sọ? Wọ́n sọ pé àlàáfíà fún yín, àlàáfíà o. Àwọn wọn ò ní sọ tí ò dáa, in tó dáa ni ó jáde lẹ́nu tiwọn. Àwọn ẹni ọlọ́run nìyẹn, àwọn ẹni ọlọ́run nìyẹn. Kọ́lọ́run ọba àlékè ọlá kó ṣèmi àti ẹ kó ṣe wá lẹ́ni ọlọ́run. Idha safa alayhimul juhal bil qawli sayyi lam yuqabiluhum alayhi bimithlihi bal ya'funa wa yasfahuna wa la yaquluna illa khayra. Orí àwọn tí wọn ò ní ṣe kíni o, tó mú gọ̀ bá sọ̀rọ̀ tí ò dá sí wọn, àbó bá wọn sọ̀rọ̀ lọ́nà tí ò dáa, àbó ṣe tí ò dáa sí wọn, àbó ṣaburú sí wọn, lam yuqabiluhum alayhi bimithlihi, àwọn èso orú ẹ̀ sí padà o. Wọn ò ní sọ pé nítorí bóun náà ti ṣe tí ò dáa sí mi, ẹ jẹ́ kí èmi náà ṣe tí ò dáa sí padà. Ṣe ẹni tó bá ti sọ pé ó ṣe tí ò dáa sí mi, èmi náà ṣe tí ò dáa sí padà, ẹ ti mọ̀ pé kí ni ìwé ẹni bẹ́ẹ̀ kì í ṣe orúṣin ọlọ́run ọba, kì í ṣe orúṣin ọlọ́run ọba. Ìdá ìyá fi jẹ́ orúṣin ọlọ́run náà nìyẹn. Wọ́n ṣe tí ò dáa sí ọ, ìwọ á lè mú mára, ìwọ ò ṣe tí ò dáa sí yàn padà. Ìdá ìyá fi jẹ́ orúṣin ọlọ́run náà nìyẹn. Lọ́tọ̀ gbọ́ wà lọ́gbọ́ mẹ́wàá ẹ̀ fún irú àwọn bẹ́ẹ̀ yẹ wọn ti sí nínú àwọn ọlọ́run bá ròyìn pé àwọn ẹrúsìn ọlọ́run bá wò, àwọn ìbádùn rahman ọlọ́run bá kó fèrè àti ẹ̀sìn wọn o. káwá tó lè wà nínú àwọn tó ṣe bí kíni àá sì iṣẹ́ tí wọ́n ṣe o, iṣẹ́ tí àwọn ìbádùn rahman iṣẹ́ tí wọ́n ṣe òun là ń ròyìn. àwọn tí wọ́n bá sọ ọ̀rọ̀ tí ò dáa sí wọn lámúyókọ́ bí lóògùn máa lé yí bí mẹ́fìlì wọ́n èé ṣe kíni, àwọn èèyàn náà wọ́n èèwà lọ wárò kí wọ́n fi dá padà fún wọn. Bali ya fóònù wọ́n yẹsẹ̀ fún wọn ṣe kíni, àwọn ó ṣàmójúkú ò ní tọ́ àìmọ̀kan ló ń dà láàmú, àwa ṣàmójúkú ò.
alayhi illa hilma. ìyẹn pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí bí aburú àwọn èèyàn burúkú bí wọ́n ṣe fẹ́ ṣe sí tó kánàbí sàṣẹlám kánàbí kò ṣe kíni kó lámúmọ́ra. ànábì yóò ṣe kíni yóò ní àmúmọ́ra ni. àwa tí à ń sọ̀rọ̀ pé network tọ̀ mò ń wò lọ́dọ̀ mi o, mo sì ń rí pé network yẹn ń ṣe dáadáa o, bóyá network tọ̀dọ̀ wa ni. so ká sì má bínú ìjẹta àbí ìjẹta náà ni àbí jẹrin ni. so network yẹn ó ní agbára ń jọ náà. so torí ẹ̀ ni mo ṣe cut. so network yàrá so èmi náà tó bá ṣe lọ́dọ̀ mi bì kọ́ bá kó bá bá ṣe kó jẹ́ ta fẹ́lú kọ́ lọ́wọ́ kó yóò ṣe dáadáa kó má ṣe kàkà tàbí tọjọ́ yẹn. naam àwọn ẹrú sí àwọn ẹni Ọlọ́run lódodo àwọn ò kì í ṣe kí wọn ò kì í sọ burúkú sí ẹ bí ìfúnlẹ̀ ọmọ mo ti sọ pé ó bu èmi ò bu ẹ padà ìwọ ló ṣe tí ó dá báyìí tí ó dá sí ẹ padà yóò sí inú àlámà ẹni Ọlọ́run. àwọn ẹni Ọlọ́run wọ́n máa ń ṣe kí wọ́n máa ṣàbùjú kò fẹ́ tó bá ṣe àìdá sí wọn. àmì tá a fi mọ̀ wọ́n pẹ́ ní Ọlọ́run òun náà nìyẹn. ló fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀ nìkan ṣe kọjá ẹ̀ láìda tó ànábì ó sì kí yóò mú mọ́ra. torí ẹ̀ náà ṣe sọ fún wa pé wáyà sẹ́ni àwọn lágbo àárọ̀ tó ànìhù tí wọ́n bá gbọ́ ọ̀kọ̀ tí wọ́n bá gbọ́ tí ò dáa àwọn ó ṣe kí ni wọ́n kú ọbẹ̀ ni. so ó gbé tí kú bẹ́ẹ̀ ni pé irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ yìí. so ó gbé tí kú bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ yìí. network yẹ ò dáa ó tún ti bẹ̀rẹ̀. àwọn ọmọ nǹkan tó ṣe network yìí o. ẹ jẹ́ ká wo network yìí díẹ̀ bóyá. àwọn ọmọ nǹkan tó ṣe network yìí o. ọ̀là àgbo tó ti ń dá díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká wo network yìí díẹ̀ bóyá. ọ̀là àgbo ó ti ń ṣiṣẹ́ so. àwọn ẹni Ọlọ́run àwọn ẹrúsìn Ọlọ́run ọba lódodo àwọn ò ṣe kíni àwọn wọn ò ní ṣe kíni wọn ò ní ṣe tí ò dáa sọmọlàkejì wọn ò ní sábúrú fọmọlàkejì wọn. so sáwọn tá a wá sọ báyìí sáwọn ni wọn wà parọ́ wọn ò ní parọ́ mọ́mọlàkejì wọn láíláí. òun gbẹ́ pé gbogbo ẹni tẹ́ bá ti rí tó yẹ pé kó parọ́ àbí kó hunrọ́ mọ́mọlàkejì wọn ò ṣẹni Ọlọ́run o. so wọn ò ṣẹni Ọlọ́run so kọ́lọ́run ọba àlekọ́lá kó má fi wá sínú irú àwọn báyìí. so àwọn ẹni Ọlọ́run wà ìdá sami'u lágùwà àrọ́dù ànìhù ráwọn ẹni Ọlọ́run tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n ṣe kí ni wọ́n di etí wọn kúrò ńbẹ̀ ni wọn ò tiẹ̀ ní fẹ́ gbọ́. eléyìí ló fà á tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Imam Ahmad bí wọ́n ṣe gbà wá. wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa nínú Musnad Imam Ahmad wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfàwà An-Nu'man Al-Mazni ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam ó sọ báyìí wasabba rajulun rajulan indahu àwọn èèyàn méjì kan ní ọ̀dọ̀ ànábì wa Muhammad àwọn ìkan wá ń bú kejì ó ń bú kejì qala faja'ala al-masbuq yaqul alayka salam ẹni tí wọ́n bá ń wá sí pé alayka salam ó ń bú yàn ẹni tó ń bọ́ sọ pé alayka salam ìtumọ̀ ẹni pé bí ẹni tí ṣe bú wá sọ pé alayka salam àlàáfíà Ọlọ́run kó máa báyìí àlàáfíà Ọlọ́run kó máa báyìí. Faqala Rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wá tí èyí tó ń búyàn tán tí wọ́n parí so wọ́n ní
anabi sallallahu alaihi wasallam wá ń sọ fún wọn pé amma inna malakan bainakuma yadhubbu anka, ó wá ń sọ fún ẹni tí òun bú èbú padà yẹ, ó wá ń sọ fún pé lẹ́yìn méjèèjì tẹ́ ń bára yín jà, màláìkà kan ń bẹ láàrin tó sọ̀kalẹ̀ tóun ṣe kíni tó ń dáàbò bò ẹ́ kúrò níbi èébú tí lágbájá ń bú ọ, níbi èpè tó ń gbé ẹsẹ̀. Fàkọ́ọ̀là anabi sallallahu alaihi wasallam ó ní kullama shatamaka hada, gbogbo ìgbà tẹ́lẹ̀ yìí bá ti bú ọ àbí tẹ́lẹ̀ yìí bá ti gbé ẹ ṣépè, gbogbo ìgbà tẹ́lẹ̀ yìí bá ti ṣépè fún ẹ, màláìkà eléyìí yóò wá máa sọ fún pé bal anta wa anta ahakku bihi, òòrè pé tó ń sẹ́yìn ìwọ ló ní, ìwọ ló lẹ́tọ̀ọ́ sí. Wa idha qulta lahu alayka salam, gbogbo ìgbà tí wọ́n bá tún ti wá ń sọ fún pé alayka salam, òun ṣépè, bó ṣe ṣépè yẹ tí wọ́n ò dẹ́ pè padà, màláìkà ó sọ yìí pé bal anta wa anta ahakku bihi torí pé wò lẹ́tọ̀ọ́ sí pé sórí ìwọ tó ń ṣe gangan ìwọ ló ṣe kíni, ìwọ lè pè yẹ ọmọ bá, ìwọ ló lẹ́tọ̀ọ́ sí, torí pé lórí àbòsí ló ń ṣépè fún ẹni tó dẹ̀ ń ṣépè fún yìí, òun tún wá sọ pé òun ò tún wá jẹ́ ìpè yẹ padà fún ẹ, òun wá ń sọ pé alayka salam. Ànábì wá ní gbogbo ìgbà tí wọ́n wá tún sọ pé alayka salam yẹ, bẹ́ẹ̀ ni àwọn màláìkà ó wà máa sọ pé la bal alayka wa anta ahakku bihi, ìwọ rárá o kò sí fún o, alayka salam tó ń ṣe fún kò sí fún o, ìwọ ló wà fún, ìwọ ló lẹ́tọ̀ọ́ sí, torí ìwọ ló ń ṣe tó tọ́. So wọ́n ní báwọn màláìkà yìí bí wọ́n ṣe ń ṣe nìyẹn, ló fi jẹ́ pé gbogbo dáadáa táwa bá ń ṣe, ẹnìkan ń ṣaburú sí wa, ó ṣe tí ò dá sí wa, àwa wá ń ṣe dáadáa sí. So gbogbo dáadáa táwa bá ń ṣe sí yẹ, ọlọ́run ọba àlékiọlá yóò mọ fi dáàbò rẹ̀ bò wá, yóò sì sọ di oore ńlá tí ó mọ fi ṣoore fún àwa ni. náà wọ́n gbé nẹ́tíwọ̀kì yẹn ó ti dá díẹ̀ báyìí. So eléyìí òun ló fi jẹ́ pé àwọn ẹrúsìn ọlọ́run òdodo, àwọn ẹni ọlọ́run òdodo, àwọn ò ní ṣe kíni, so wọn ò ní sọ tí ò dáa ò ní ṣe kíni, kò ní jáde lẹ́nu wọn sí ọmọlàkejì. So àwọn táwa sọ báyìí sáwọn ni wọ́n parọ́ mọ́ ọmọlàkejì, kò ṣeé ṣe. So òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ni ọlọ́run àfi kó ṣe kíni, kó tẹ̀lé lánàá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. títẹ̀lé lánàá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ó sọ̀yàn di ẹrúsìn ọlọ́run ọba òdodo, ni ó sọ̀yàn di ẹrúsìn ọlọ́run ọba òdodo, òun ni ó sọ̀yàn di olóríire ayé àti tàlùkìyàmà, òun ni yóò jẹ́ kéèyàn ó ṣe kíni, kéèyàn ó wẹ odò já. jàmáà mùsùlùmí, ìròyìn àwọn ẹni ọlọ́run nìyẹn o, só ń bẹ lára tiẹ̀, só ń bẹ lára tèmi, àníká yẹra wa wò. ṣé bí wọ́n bá ń ṣépè fún ẹ àbí wọ́n bá ń bú ẹ, só mọ̀ ṣàdúrà fẹ́ni náà torí pé àdúrà tó ń ṣe fún yẹ ni, àdúrà tó ń ṣe fún yẹ pé alayka salam tó ń sì ṣépè fún ẹ tí wò sì lẹ́tọ̀ọ́ ṣépè yẹ, so èpè yọ mọ báǹsì padà sórí àwọn màláíkà ọmọ sọ fún pé èpè yẹ yọ mọ bọ́ sórí ẹ̀ padà ní o. So torí ẹ̀ jàmáà mùsùlùmí ló fi jẹ́ pé dẹ́nìkan bá dẹ̀ ń ṣaburú sí ẹ tó ń ṣàìdá sí ẹ, má torí ẹ̀ má dáadáa tí wọ́n ń ṣe dúró, torí dáadáa tí wọ́n ń ṣe yẹ òní ọmọ ṣe kíni, ìní ọmọ dá aburú ẹ̀ padà lé lórí. ìgbọ́njọ́ tí wọ́n náà bá ní aláburú ló ń ṣàìdá sí mi, ọ̀yà èmi náà mọ̀ ṣàìdá sí padà, àbí dáadáa tí mo ṣe máa dá dúró, mi ò ní ṣe sí mọ́. So ó ti gàgá tọ́lọ́wọ́n bá fi sáàrin tó ń là ẹ̀, tó ń ṣèfù ẹ̀ níbi aburú ẹ̀, ó tún ṣe kíni, ó ti ní kó kaburú ẹ̀ máa bọ̀ kó wá mọ̀ báyìí. torí ẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn ò ní ṣaburú síyàn o, wọn ò ní ṣaburú, wọn ò ní parọ́ mọ́, wọn ò ní ṣe tí ò dáa sí. So àwọn ẹni rere, so àwọn ẹrúsìn ọlọ́run ọba òdodo, àwọn ó ṣe kíni dáadáa ní ọmọ tọwọ́ wọn jáde sọmọlàkejì wọn. lẹ́yìn wá gbà náà àwọn wo nínú àwọn àti ròyìn àwọn nǹkan méjìlá ròyìn yẹ, wọ́n mọ rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. bákan náà àwọn èsè kíni tí èèyàn bú tó bá ṣàìdá sí wọn ò ní ṣàìdá sí padà. So bẹ́ẹ̀ bó bá ṣàìdá sí wọn náà má ṣàìdá sí padà, irú ẹ̀ ló fi ń jẹ́ ẹrúsìn ọlọ́run. walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama. bákan náà àwọn ẹni ọlọ́run, àwọn ẹrúsìn ọlọ́run ọba òdodo, yabituna li rabbihim sujjadan wa qiyama, wọ́n máa ń lo òru wọn fún ọlọ́run ọba,
wọ́n máa ń lo òru wọn láti fi dá arun mọ́jú fún ọlọ́run ọba tí wọ́n mọ̀ forí kanlẹ̀ tí wọ́n mọ̀ dìde wọ́n mọ̀ kírun fọlọ́run. má jẹ́ tí ó mọ̀ fi gbogbo òru sùn. asa anyabo asaka maqama mahmuda. sọ gbogbo òkè gíga tó ń wáyẹ má sùn lóru, má jẹ́ tí ó mọ̀ fi gbogbo òru sùn. máa jí lóru, máa ṣe náfìlà, máa bí ọlọ́run ọba pé wọ ọlọ́run ò oore tó kù ní. àìṣeyẹ náà ló jẹ́ kó máa lọ sọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ, ló jẹ́ kó máa lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò. àìlè dìde lóru ẹ̀yìn náà ni, àìdẹ́lẹ̀ dìde lóru ẹ yóò mú ẹ kú ònú ẹrú sí ọlọ́run ọba ni. so àìlè dìde lóru ni kí ló ń wá, kí ló ń fẹ́ láyé tọ́lọ́run bò ní ṣe ní dáadáa fún ẹ, tọ́lọ́run bá ti kádàrá pé òun ó ṣe. ṣùgbọ́n ìwọ ní ló ti kódà wọ́n mọ̀ rọ́ mi lé ẹ lórí kó tó jí láàárọ̀ ni, kódà nígbà tó bá tún jí dáàárọ̀ gan o tún ní lọ kásùnbà. so o sì ń fẹ́ kọ́lọ́run kọ́ bá ó ṣe nǹkan fún ẹ. so wọ́n á máa sáré a máa wá májíìkì káàkiri, bó bá lọ ọ̀dọ̀ àfáà yóò lọ ọ̀dọ̀ pásítọ̀ yóò lọ ọ̀dọ̀ babaláwo, so yóò lọ ọ̀dọ̀ gbogbo wọn. ó bá rí á ní tọ́ ẹ jẹ́ ká tiẹ̀ wo àwọn tí ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́la là ń wá jáde. yóò wá àfáà tí ó tẹ yẹ̀pẹ̀ fún, yóò wá tí ó ṣe jálàbí fún, tí wọ́n fún ní gúngún, tí wọ́n fún lílọ̀, tí wọ́n bù fún pé máa fọtí lò ó. so gbogbo eléyìí wọ́n ṣe kí ni wọ́n kò lè lọ́wọ́. wọ́n wá di pé wọ́n bá tiẹ̀ jẹ́, tí gbèsè ayé rẹ̀ ó bàjẹ́, àlùkìyámà náà ó tún bàjẹ́. ara rẹ̀ kò ní lálàáfíà torí ìjẹkújẹ tó ń jẹ, kò ní fìrọ ìyìn tó ń lò nù gbèsè ayé gan, kò ní fìdí, kò ní fàlàáfíà lò. jàmáà mùsùlùmí, walladhina yabituna lirabbihim sujjadan wa qiyama. àwọn tó yẹ pé wọ́n máa dá àrùn mọ́jú lóru, wọ́n máa kírun fọ́lọ́run. àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀, àwọn lẹ́rú ọlọ́run o, àwọn lẹ́rú sìn ọlọ́run ọba o, kìí ṣẹnu o, kìí ṣe pẹ́ẹ́nu pé èmi ni oníṣúná ni mi àwa ń sin lọ irọ́ ó sì ní sẹ́ gangan ni. so nínú ẹnìyẹn téèyàn fi ń jẹ́rú ọlọ́run, téèyàn fi ń jẹ́ ẹrú sìn ọlọ́run ọba òdodo, òun ni kéèyàn máa jí lóru kó máa kírun fọ́lọ́run. والذين يبيتون لربهم سجدا وقياما. bákan náà والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم. àwọn ẹrúsìn ọlọ́run, àwọn ẹni ọlọ́run làwọn tí wọ́n mọ̀ sọ pé ìwọ ọlọ́run o اصرف عنا عذاب جهنم, wá gbé kúò fún wa ìyà iná jahannama, bá wa gbé kúò, gbéyà náà jahannama kúò fún wa, má jẹ́ àwọ̀ náà jahannam. ọlọ́run abíọ́ ربنا اصرف عنا عذاب جهنم. ọlọ́run abíọ́ ìyà iná jahannama, ọlọ́run àpòjọ má jẹ́ ó jẹ wá, má jẹ́ àwọ̀ náà ọlọ́run abíọ́ àfi tó bẹ̀rẹ̀ bíọ́. iná كان غراما. tó ìyà iná jahannama ìyà tí ò ní tán, ẹ bá ti nà má ó nà má fáínálì. ọlọ́run àbíọ́ wọ́n jà wọ́n náà wọ́n sì wá lẹ́sí wọ́n náà wọ́n jà wọ́n náà ọlọ́run ọba. iná jahannama ìyà ló máa yẹ, ìyà tó ṣe pé béèyàn bá ti jẹ́ oúnjẹ lọ náà nìyẹn fàáyà. ó ní ìyà iná jahannama tó yẹ fún ọ sọ pé ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. àmọ́ sábà ọlọ́run ní gbogbo àwọn tó bá ń sọ bẹ́ẹ̀, wọ́n lè fi àkùlù àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, ẹgbẹ́ ìgbà tó bá ti di tó ń bẹ lọ́wọ́ ó máa ṣàdúrà yẹn pé kò bá náà اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ọlọ́run ò dákun wá gbé jahannam fún wa torí pé ìyà inú náà jahannam كان غراما, ìyà tí ilẹ̀ mọ́ ni ti pẹ́ ní ọlọ́run dákun jọmọ́ di òjò wa o. torí pé náà sa'at mustaqarran wa muqama. torí náà jahannama tó burú ìgbé ni o, ó burú ní ilé ìyàn gbé o. ọlọ́run mẹ́jà wọ bẹ́ẹ̀ o, mẹ́jà wọ bẹ́ẹ̀ ọlọ́run abiyọ́ àbíyá gbogbo etí tó ń gbọ́ gbogbo tó wò mí, ọlọ́run abiyọ́ gbogbo àwọn ẹbí wa, gbogbo àwọn ará wa, ọlọ́run o dákun jọ ṣàánú wa o, mẹ́jà wọ náà jahannama, ọlọ́run mẹ́jà wọ náà ọlọ́run tó bí rẹ̀ bíọ́ àbíyọ́ tó rẹ̀ bíọ́. gbogbo táàsì táàwá jẹ iná táàwá jẹ tí ó wọ jahannama, ọlọ́run lè ṣe láyé mẹ́jà lè débẹ̀ láyé. ọ̀rọ̀ lásán ní káfí dọ́mọ jahannama, mẹ́jà lè sọ ìrìn láàrin ní káfí dọ́mọ jahannama, mẹ́jà lè iṣẹ́ kan láṣẹ ní káfí dọ́mọ jahannama, mẹ́jà lè láyé ọlọ́run àfi tóbi rẹ̀ bíọ́ àfijọ́ sọ rẹ̀ bíọ́.
jàmáà mùsùlùmí nínú àwọn nǹkan tẹ́yìn ó tún ṣe tí ó wá fi jẹ́ ẹrú ọlọ́run ọba lódodo òun ni wípé walladhina idha anfaqu àwọn tó ṣe pé nígbà tí wọ́n bá náwó tí wọ́n bá ná tí wọ́n ní nígbà tí wọ́n bá ná lámùsírífù wọn ìkíná wọn ṣe kí ni wọn ìná nàpà wọ́n lámù yàkùtù wọn èyí sí ìsáhùn wọn ò ní nànà kùnà ó sì sí wọn èyí sáhùn wàkánà ráyìn náà dáálé kakọ̀ wà máa tó láàrin méjì ni wọ́n wà wọ́n náà nínú àtúmọ̀ sí bó ṣe yẹ kí wọ́n ná ibi tí wọ́n sì ná sí ibi tó dáa ni so wọn èyí sáhùn wọn èyí sì ná ìnákùnà so èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ onínàkúnà so ẹni tó bá jẹ́ onínàkúnà kò sínú ẹrúsìn Ọlọ́run ọba lódodo ẹni tó bá jẹ́ onínàkúnà kò sínú ẹrúsìn Ọlọ́run ọba lódodo so àwọn ẹni Ọlọ́run àwọn tó ṣe wípé wọ́n máa jí lóru wọ́n máa bí Ọlọ́run ìyẹn Ọlọ́run ọba àlékiọlá ló ṣe sọ fún wa wípé wọ́n máa ṣe kíni káánú qalila mina layli ma yahja'un ìgbà díẹ̀ ni wọ́n fi máa ń sùn lóru ìgbà díẹ̀ làwọn fi máa ń sùn so láàyè mi ó ní àwọn tó ṣe pé tatajafa junubu ma'anil madoji so wọ́n ta kété síbùsùn wọ́n ta kété síbùsùn so àwọn ẹni Ọlọ́run nìyẹn so bákan náà ó wá ń jẹ́ kó yé wa wípé àwọn ẹni Ọlọ́run àwọn tí wọ́n iná náà pa so wọ́n iná náà pa so gbogbo tẹ́yìn bá ti ná lókè bùkátà so ní tí ò ní bùkátà sí ọkàn wàá rájọ bẹ́ẹ̀ ló kó mọ́tò tó ló ra mọ́tò jọ mọ́tò bíi 20 bíi 40 ló wà nú ilé rẹ̀ ẹ dákun kí ló fẹ́ fi ṣe so rà kó ha fáwọn èèyàn ni so kí ló fẹ́ fi gbogbo eléyìí ṣe so ó rọra ìwọ̀nba mọ́tò èmi nídìí kan mo nídìí mọ́tò bóyá méjì ni mo nídìí torí màmá gbé kan lọ bí iṣẹ́ màmá gbé kan lọ pàtì tọ̀ màmá gbé kan lọ òde láwọn òde tó bá ṣẹ̀ríà mu tí èsè pé ibi tí wọ́n ti ń sòkú tí èsè ibi tí wọ́n ti ń ṣe gbogbo àwọn rádaràda tí ò bẹ́sìn Ọlọ́run ọba mú so tí èsè bẹ̀ kìí ṣe pati ó sá pati tí ò wúlò kìí ṣe bẹ̀ ibi tọ́lọ́run so ibi ẹ̀sìn Ọlọ́run ẹnìkan bímọ ẹnìkan ń sílé tí wọ́n dẹ̀ ń ṣe lọ́nà tọ́lọ́run lọ́nà tí ètí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa tí èsè ń táwa lọ tó jẹ́ pé tọ́ bẹ́ẹ̀ lámọ̀ ṣe gbogbo tí ò dáa ìṣògbọ́n tọ́lọ́ ní àmọ́ gbọ́ àtòrin àti ìlú tí ò dáa tọ́lọ́ ní àmọ́ gbọ́ gbogbo tọ́lọ́ ọba àlékiọlá ṣe léèwọ̀ so táwa lọ mọ́ ṣe ń bẹ̀ rárá eléyìí kọ́ so mo ní eléyìí tí máa gbé tí máa fẹ́ jáde eléyìí tí mò ń gbé lọ bí sẹ́dẹ̀ ẹni ìyàwó mi nìkan àwọn ọmọ mi ní àwọn ọmọ so tá a ní bẹ́yẹ ìyẹ̀ ò sì náà pa ṣùgbọ́n kó wá jẹ́ pé àwa rọjò tó ti kọjá ń tá a níìdì gbogbo téèyàn bá níìdì tó bá ní kì í sì náà pa ṣùgbọ́n tó bá ti kọjá ń téèyàn níìdì so tó wá wà ń bẹ̀ ó kọ́lé ní yàrá wá pọ̀ rẹ́rẹ́rẹ́ lẹ́nìkan kò sì gbé bẹ̀ iná pa ni gbọ́dọ̀ wá àwọn tí ó mọ̀ gbé bẹ̀ bó jẹ́ kó fi rẹ́ǹtì ni bó bá jẹ́ kó fẹ́ fi sàánú ni ṣáà jẹ́ káwọn èèyàn gbé bẹ̀ àwọn kọ̀ọ̀kan wá kó kalẹ̀ kó dẹ̀ fowó rà kalẹ̀ káwọn máa bàjẹ́ síbẹ̀ iná pa nìyẹn tó ṣe pé àbí kó lọ ná síbi àwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékiọlá ṣe léèwọ̀ ẹgbẹ́ ọwọ́ ibi tọ́lọ́wọ́n ṣe léèwọ̀ ibẹ̀ ni wọ́n náwó sí ibi tọ́lọ́wọ́n bá ò fẹ́ ibẹ̀ ni wọ́n náwó sí irú gbogbo ilé iná pa ni so àwọn ànáwó wa síbi tọ́lọ́wọ́n bá àlékiọlá fẹ́ nídìí tọ́lọ́hún nídìí ẹ̀sìn tọ́lọ́hún á fi ṣe tọ́lọ́hún á ná sórí ara wa á ná fáwọn ẹbí wa á ná fún àwọn aládùúgbò wa so gbogbo àwọn eléyìí à ń ná dáadáa so a sì ní ya wọn a sì ní ya ònàkúnà so eléyìí àwọn tó bá rí báyìí àwọn ìyẹn ni kíni ẹrú Ọlọ́run lódodo òun ni wọ́n. bákan náà àwọn tí wọ́n tún jẹ́ ẹrú Ọlọ́run lódodo àwọn làwọn tó ṣe pé walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn tí wọ́n pọ̀ Ọlọ́run míì pẹ̀lú Ọlọ́run àwọn tí wọ́n jọ́sìn fún nǹkan mi pẹ̀lú Ọlọ́run tí wọ́n tún gbà pé nìkan tún lè sọ̀rọ̀ àwọn dayọ̀ yàtọ̀ sọ́lọ́run ọba àlékiọlá àwọn ẹrú Ọlọ́run nìyẹn o béèyàn bá fẹ́ jẹ́ ẹrú Ọlọ́run téèyàn sì fẹ́ kí òun ó sọ̀kalẹ̀ dáadáa kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ fún nǹkan míì níjọsìn yàtọ̀ sọ́lọ́run ọba àlékiọlá nìkan.
so kò gbọ́dọ̀ fún nǹkan míì níjọsìn, ọlọ́run ọba kò gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run. so orí tí wọ́n bá fún ẹ ní àdúrà pé kó o ṣàdúà, àdúrà tó mọ̀ tó bá ti ní yánú pé wo ohun tó ń bẹ lẹ́yìn yá ẹ pé ṣé Allahu ni ṣé Rahmanu ni, rí pójú ó kọ ọlọ́run. kódà gan yá Muhammad ò gbọ́dọ̀ bá wọn sọ níbi àdúrà kó wá máa sọ pé yá Muhammad kíní kan, kí yá Muhammad bò, yá Muhammad bò. wọ́n pẹ́ ńgbà tánàbí ń bẹ láyé ni a sọ pé bóyá o ní ìdìbò kátà lọ́dọ̀ ànábì ló pé so ànábì sallam náà sì lélẹ́yìí. so ọlọ́run fẹ́ ká dá òkú ẹ̀ pé náà ni ya Rasulallah, so ya Rasulallah. so nísìn ó wàá lè pe ya Rasulallah ìmọ̀ torí pé kò sànàbì láyé, ọlọ́run ti mú kúrò lórí ilẹ̀. so nígbà tó bá ti wá rí bẹ́ẹ̀ o gbọ́dọ̀ pe ya Rasulallah. kí ló fẹ́ pe ya Rasulallah fún? ìtumọ̀ ẹni pé tó bá ń pe ya Rasulallah ìdúmọ̀ ẹ pé o dojú àdúrà kan kọ òun béèrè nǹkan kan lọ́wọ́ ẹnu ni tí ó sì ní kápá àti ṣe nǹkan kan fún ẹ tó ṣe pé ọlọ́run ọba nìkan ni. so wọ́n bá ti rí yá, so kò sẹ́nì kankan tó lè pè bẹ́ẹ̀ àfi Allah nígbà tó ń ṣe àdúà. tó ti yé sìn nígbà tá à ń ṣàdúà, ìyá tá a bá rí ẹ yá òní dà tá a fẹ́ pè yẹ yóò jẹ́ pé orúkọ ọlọ́run ọba nìkan ni ó so mọ́, orúkọ nǹkan mi ò gbọ́dọ̀ so mọ́. nígbà tá a lórúkọ ànábì ò gbọ́dọ̀ so mọ́, sórúkọ ṣéwù kan ni ó wàá so mọ́. táwọn mìíràn yóò sì máa sọ pé yá ṣéèkù Ibrahim Gawthun lélẹ́wàárọ̀ agisini bìgọ́ ìsìkà wálé múná tàǹfẹ́lẹ́ karọ́ láìláìlàlá 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 láìláìlàlá. ẹ dákun nǹkan kí nǹkan ni wọ́n ń sọ. yá ṣéèkù Ibrahim, ìwọ ṣéèkù Ibrahim mo pè ọ́, Gawthun lélẹ́wàárọ̀ ìwọ ni òun yọ gbogbo ayé lọ́fìn. agisini bìgá ìsìkà mo wá yọni lọ́fìn rẹ, yọmí kúrò nú ọ̀fìn. ìtumọ̀ ẹni pé ìwọ ló ń yọ̀yàn kúrò nú wàhálà, yọmí kúrò nú wàhálà. Sheikh Ibrahim Niyas ni wọ́n ní kó yọ àwọn kúrò nú wàhálà. wálímù náà tà ń fi lé kàrọ̀ torí pé wàhálà tó ń bẹ lọ́rùn mi ò jẹ́ ń róorun sùn. yọ wà ní láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá. ẹ dákun láìláà ìlàlá wo ló ń pè lẹ́yìn ìgbà ó ti kó sínú ẹbọ tó yọ̀yàn kúrò nú Islam pátápátá téèyàn bá mọ tó ń sọ. so jàmáà mùsùlùmí a gbọ́dọ̀ gbogbo tó bá ti jẹ́ pé a pè níbi àdúà a gbọ́dọ̀ mọ̀ pé tí ó tẹ̀lé yá tí ó fà ní ó gbọ́dọ̀ jókòó Ọlọ́run, bí ó bá ti jókòó Ọlọ́run ó gbọ́dọ̀ fà o. so yá kinní kan yá kàkàhúsù gánga zútù ó gbọ́dọ̀ bá wọn pè. yá kàkà yá hílù yá málíkà yá hílù yá tàbátà yá hílù ó gbọ́dọ̀ pé. gbogbo eléyìí ló ń bẹnu kútúbà Fawzul Azim àbí àti ṣe gọ́yàtú maksuda àti gbogbo àwọn tíra bẹ́ẹ̀ lọ. ẹ dákun ẹ kó gbogbo ẹ̀ dànù. eléyìí ò ní kò sí nǹkan kan tá a fẹ́ fi sí. ẹ yọ kùránì, àwọn kùránì wà níbẹ̀ tí wọ́n kọ síbẹ̀. ẹ yọ àwọn ìyẹ̀kú àwọn tí gbogbo àwọn oníkútúbà tán kọ ní àtàwọn gàárì tí àkàntẹ́ fi lò ẹ má bá wọn lo gbogbo yẹn mọ́, ẹbọ ni gbogbo ẹ̀. tó ti yé ẹbọ ni béèyàn bá ṣe tó bá fi lọ bọ́ lọ́hùn kò lè rójú eré Ọlọ́run. walladhina la yad'una ma'a Allahi ilahan akhar, àwọn ẹrúsìn Ọlọ́run ọba òdodo làwọn tí wọ́n ní pé nǹkan míì mọ́ Ọlọ́run, wọ́n tún ní pé nǹkan míì mọ́ Ọlọ́run. Ọlọ́run tó ti ń pè yẹn nìkan náà ni níbi àdúrà rẹ, níbi ìpèpè rẹ, ìjọsìn rẹ, Allah nìkan ló fún. o gbọ́dọ̀ fẹ́ lómi ìyàtọ̀ sọ́lọ́run. wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq wala yazinun. bákan náà wala yaqtuluna an-nafsa, ẹ tó jẹ́rú Ọlọ́run ẹ lè rí kó pààyàn o, kò ní pààyàn. so wọ́n bá ti gbéyàn ní ẹrú Ọlọ́run, ẹrú sí Ọlọ́run lélẹ́yìí kò lè pààyàn. ṣẹ́yìn tó bá ti lọ ń pa tó bá ń pààyàn, bóyá òun pa díẹ̀ ni o, bóyá òun pa lẹ́ẹ̀kan náà ni o, bóyá òun pa sáyé ni o, gbogbo èyí tó bá sá ti jẹmọ́ tó bá ti lọ pààyàn èyí ṣe ẹni Ọlọ́run o, èyí ṣe ẹrú Ọlọ́run. ẹni tó bá sì fẹ́ jẹ́ ẹrú Ọlọ́run ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo orú nǹkan tí ó jọ báyìí o. so gbogbo ọ̀mí tọ́lọ́run bá lékè ọlá ṣe léèwọ̀, so èèyàn gbọ́dọ̀ pa o. kódà ẹni tí wọ́n ó pa ilẹ̀ tó náà bá pààyàn, ìjọba ni ó sì dájọ́ pé kí wọ́n ṣe kíni, kí wọ́n pa ẹni tó náà tó bá ṣe kíni, ẹni tó bá pààyàn ìjọba ni ó dájọ́ pé kí wọ́n lọ pa. so ti yéṣin àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀, bóyá irú abilékọ tó ṣe ṣìnà lọ́kùnrin, abilékọ tó ṣe ṣìnà lóbìnrin, wọ́n pa ni nílẹ̀ ṣẹ̀ríà. ṣùgbọ́n ta ni ó pa? adájọ́ ni ó dájọ́ rẹ̀ nílé ẹjọ́ pé kí wọ́n lọ ṣe kíni, kí wọ́n lọ pa. ìwọ nìkan, èmi lémi àgbọ́dọ̀ ká sọ pé torí eléyìí ó ṣẹ̀ kankan ni àfi ká lọ pa, kò sí ẹni tó bẹ́ẹ̀. so èyí ò gbọ́dọ̀ pààyàn. so ẹni tó bá lọ pààyàn
so kódà àwọn nílé ẹjọ́ gan náà tẹ́ni yóò bá ń dáràn kí wọ́n pa tí wọ́n bá pa gbogbo wọn dáràn wọ́n rògbò wájú Ọlọ́run gbogbo ẹni tó bá lọ́wọ́ ń bẹ̀ gbogbo ẹni tó bá lọ́wọ́ ń bẹ̀ pátápátá tó bá dọjọ́ gbẹ̀ndé alkiyama wọn ò ní wà àlìjánnà. so jàmá mùsùlùmí èèwọ̀ ni ló fi jẹ́ pé àwọn wọn Boko Haram wọn pààyàn káàkiri ẹ wá ní ẹrú Ọlọ́run ni wọ́n àwọn rárá o wọn èsì ẹrú Ọlọ́run ẹ bá sì tú abẹ́ rẹ̀ ẹ rí i pé àwọn tí wọ́n ń ṣe ọ̀gọ̀rọ̀ wọn mùsùlùmí lè wà ń bẹ̀ o ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọn èsì mùsùlùmí torí àwọn orúkọ míì tán jẹ́ ń jọ́tà tí wọ́n tún jò ní àwọn orúkọ tí ètí ẹ̀ sorúkọ ìsìláàmù rárá tí èsì ẹ̀ ṣe Yorùbá tí ètí ẹ̀ ṣe Haúsá tí èsì kínní ni wọ́n tí wọ́n kún bẹ̀. so jàmá mùsùlùmí ò kì í pààyàn torí pé kẹ́mi kan ó bọ́ Ọlọ́run bá ní bíi pé gbogbo ayé lẹ́ni yẹn pa ni so kéèyàn sì yí ẹ̀mí kan bíi kó yẹ gbogbo ayé ni torí ẹ̀ Ọlọ́run wọ̀nà àwọn tí wọ́n bá jẹ́rú Ọlọ́run wọn tiẹ̀ ní súnmọ́ bíi pé a plan láti pẹ́ nìkan àbá adọ́gbọ́n láti pa ẹnìkan àbá ṣe nǹkan kan láti pẹ́ nìkan so èèyàn gbọ́dọ̀ débẹ̀ o torí pé wàá máa ń yẹ wàhálà yẹ zinú wọn ò sì ní ṣèṣì ná àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá làwọn ẹ̀ṣẹ̀ yìí wàhálà yẹ zinú wọn ò ní ṣe zina so wọn ò ní ṣe kí ni wọn ò ní ṣe zina so zina ṣíṣe ìmáa ṣe zina kéèyàn ọlọ́mọ ṣe kí ni ìyẹn tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ẹni tí kì í ṣe lẹ́tọ̀ọ́ rẹ tó ò ṣe nìkáì pẹ̀lú ẹ̀ kó wá lọ máa bá a sùn so kò kìí ṣe pé dandan ó ti wà nílé ọkọ kò bá àmọ́ sí nílé ọkọ so o kìí ṣe pé ó fẹ́ ó wá lọ ń bá a sùn ó ti dáràn nìyẹn níwájú Ọlọ́run ọba àlékè ọlá tó bá jẹ́ bí tí wọ́n ti ń lo sharia Islam tí wọ́n ti ń lo òfin Islam ni ìjọba máa gbérú ẹni bẹ́ẹ̀ wọ́n á wò pé ìwọ tó lọ báyàn ṣe sí náà ṣé kí ni ẹ́ so tó bá jẹ́ pé o ti níyàwó wọn ò dájọ́ ẹjọ́ ọkú ni wọ́n dà fún ẹ wọ́n sọ lóko pa ni wọ́n jẹ́ pé obìnrin yẹn náà ti lọ́kọ wọ́n sọ lóko pa bó bá jẹ́ pé ò tí ì níyàwó ò tí ì lọ́kọ wọ́n náà ní ọgọ́rùn-ún ẹgbàá wọ́n sì separate yín so wọ́n separate wọ́n mọkùnrin yẹ kó ń lù jàmá mùsùlùmí so gbogbo nǹkan yìí mùsùlùmí yìí ṣe ẹni tó bá jẹ́ ni Ọlọ́run so àwọn tẹ́ wá pè láàfà àwọn náà kún bẹ́ẹ̀ lé ni o bí zina zize wọn ò tiẹ̀ rí sí nǹkan tí ò dáa mọ́ Ọlọ́run ni wàá máa ń yẹ fún alidhalika yálùkọ́ àtàmà gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan nínú àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí yálùkọ́ àtàmà yóò pàdé àtàm kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wàádùn fi jahannam ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ọ̀gbun kan ní nínú ọ̀gbun iná jahannama ibẹ̀ ni ó ti lọ bá rẹ̀ so kọ́lọ́wọ́n ọba àlékiọlá kó yọ wá kúrò níbi eléyìí ni tábàlọ́wọ́ ẹgbà wá tí Imam Muhammad bin Hanbal tí wọ́n gbà wá ó wá láti ọ̀dọ̀ Abdullah bin Mas'ud ó ní kọ́ọ̀lá suhila Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam léèrè pé ayu dhanbin akbar ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù kọ́ọ̀lá an taj'ala lillahi nidda ó ní Ànábì ní sallallahu alaihi wasallam ó ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù lálàkọ́kọ́ ó ní kéèyàn ó ṣe kíni kéèyàn ọbọ̀lọ́hún wọ ẹgbẹ́ra ìyẹn ni pé kéèyàn ó tún máa fún nǹkan míì níjọsìn tó kéèyàn tún ìjọsìn téèyàn fọ́lọ́ kéèyàn tún máa fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba àlékè ọlá àti ṣàlàyé rẹpẹtẹ àtúní padà síbẹ̀ yẹn lálẹ́ yìí àti sọ tó ń jẹ́ jọsìn àti kà á rẹpẹtẹ pé inú ẹ̀ ní àdúà wà àdúà wà ní ìbáàdà so àdúà ìjọsìn ni ìsìtàánà ìjọsìn ni wọ́n wá ràn lọ́wọ́ níbi tẹ́dá ò ní kápá so ti yé sìn ká máa wá ràn lọ́wọ́ níbi tí ẹ̀dá ò ní kápá so ìjọsìn ni so kéèyàn wá lọ máa kéèyàn lọ máa wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run èèyàn ṣẹbọ so àtàwọn oríṣiríṣi láwọn kan tí a ti kà kalẹ̀ al-isti'adha kéèyàn máa sọ pé òun ìwàsọ̀ra ìsádi nǹkan míì lẹ́yìn ọlọ́run nìkan lèèyàn gbọ́dọ̀ sádi ló gbọ́dọ̀ wàsọ̀ra níbi tẹ́dá ò ní kápá rẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ọba nìkan ò ní so gbogbo àwọn nǹkan yìí al-khawf so kéèyàn máa bẹ̀rù kéèyàn máa ìbẹ̀rù so adẹ̀ ti sọ fún wa pé al-khawf ó pín sí al-khawf tabi'i wà àti al-khawf al-ibada wà khawfu tabi'i ni ìbẹ̀rù tàdámọ́ kí nǹkan ṣe gbì àbí ká gbáriwo kẹ́rù bá wà lójijì ọ̀tọ̀ so ṣùgbọ́n khawfu al-ibada ní káyọ̀ kan nìkan sọ pé tó bá ṣe kíní màá pa ọ́
ta ló lè pààyàn Ọlọ́run kó wá máa bẹ̀rù ẹ̀ nítorí kó má bàa pa ẹ́ ṣíríkù ni àbíkánì kó dúkokò mẹ́ pé ọmọ pẹ̀lú tó ṣe fún mi ọmọ rẹ̀ ó sì kú kí wọn náà wá máa gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ ṣíríkù ló ń ṣe yẹ torí pé kò sẹ́nìkan tó lè pààyàn àyàfi Ọlọ́run ẹ̀yin tí wọ́n ṣe kíní kan yín sì ní káàrí ó sí ọ́ kó wá máa bẹ̀rù ṣíríkù ni so torí pé kò sẹ́nìkan tó lè ní káàárẹ̀ sí ẹ àbí kò lè ní káàárẹ̀ sọmọ ẹ tó ju Ọlọ́run ọba àlekè ọlá lọ so jàmáà mùsùlùmí so gbogbo eléyìí ìbáàdà ni tá a gbọ́dọ̀ sí kíni tá a gbọ́dọ̀ fún ẹlòmíì so ìmí máa bẹ̀rù ẹlòmíì pé ọmọ lè pa mí ìtumọ̀ ẹ̀ ni pé ìjọsìn ni àti wá tó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ rẹ̀ òun nìkan ló ń ṣe àti gbà pé ẹlòmíì lè ṣe ìtumọ̀ ẹ̀ nìyẹn pé ó ti ṣẹbọ àti wá máa gbà pé ẹlòmíì lè ṣe nǹkan yẹn àbí kó jẹ́ pé tọ̀ oore náà ló ń wá gbà pé wọ́n ní ta bá dọ́dọ̀ yín ọmọ láti ń wá láti ẹjọ́ àpàdé wọ́n ní ta bá ti dọ́dọ̀ yín á ṣe kíni á bímọ náà ọmọ náà yóò jẹ́ rọrùn á bí wọ́n lẹ̀ ń fún yẹn lọ́mọ ẹ fún wa àmọ́ iye àwọn èèyàn náà lẹ́ ti ṣe fún so jàmáà mùsùlùmí gbogbo ẹni tó bá ti lè gbà bẹ́yẹ ó ti kú ònú ìsìláàmù látọdún tó ti pẹ́ o kódà kó mọ kírun kó mọ gbà kó mọ yọ sàkà ó kàn ṣe ṣàṣàìsì ni so ìyẹn lọ́lọ́wọ́n bá àlékiọlá ni ló ń ṣe àlàyé ẹ̀ fún wa Ànábì sallallahu alaihi wasallam ó wá ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ó ní à ń tẹ̀jà alàlìláyì ní dà ní kéèyàn wá orogún pẹ̀lú Ọlọ́run ọba wàhùwà kọ̀lákọ̀ká Ọlọ́run ọba tó ṣe pé ń ló dá ẹ báwo ló ṣe máa fi nǹkan kọ̀m̀pìà ẹni tó dá ẹ Ọlọ́run ọba àlékiọlá òun nìkan ló rí kọ́ òun ló mọ̀ ẹ́ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir Ọlọ́run ní sẹ́mi ò wá mọ̀ nǹkan tí mo dá ni èmi gan ní tún fún ẹ níro kí ló gbá yí ẹsẹ̀ èmi ní Ọlọ́run fúnra mi ní tún fún ẹ níro rẹ̀ fúnra ẹ̀ so why tó wá jẹ́ pé ọmọ èèyàn yẹ òní ó tún wá gbà pé nìkan ó tún lè fún un níro nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àbẹ́nìkan tún lè fún un níro ara òun báwo lẹnìkan ṣe fẹ́ gbà bẹ́ẹ̀ so ẹni tó bá ti ń gbà bẹ́ẹ̀ yẹ ó ti ń ṣe kíni ó ti ń bọ́ lọ́wọ́ ba wórogún nìyẹn ìyẹn ni pé ìmọ̀ lọ sọ́dọ̀ ẹnìkan àbóníyẹ̀mí wò ni àbóńjálàbí kan ni kó wá sọ pé òun mọ kọ̀rọ̀ òun mọ tó pamọ́ òun ó ṣe gbá òun ó ṣàwo ìtumọ̀ ẹ̀ ni pé ó ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba nìyẹn ó ti ń gbà pé nìkan tún lè sí sí Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló máa ń ṣe ó wá gbà pé òun náà lè ṣe Ọlọ́run ọba nìkan ló rí kọ̀rọ̀ ó wá gbà pé òun náà rí kọ̀rọ̀ Ọlọ́run ọba nìkan ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó wá gbà pé òun náà mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó ti ṣẹbọ sọ́lọ́run ọba àlékiọlá so ibẹ̀ ti ní ọgọ́rọ̀ àwọn tí wọ́n pera wọn láàfáà sì ń pèpè lọ nínú ṣíríkù tọ́lọ́wọ́n bá ní kánábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n ní kó wá yọ wá jáde kúrò ńbẹ̀ tọ́lọ́wọ́n bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé la'in ashrakta la yahbatanna amaluka wala takunanna minal khasirin táwa láàfáà náà tá ọkàn wọn ṣe wá kíbà ní tọ́lọ́wọ́n ní wà ànábì la'in ashrakta bó o bá ṣẹbọ la yahbatanna amaluka gbogbo sẹ́ẹ̀rí ó bàjẹ́ wala takunanna minal khasirin ó sì máa bẹ́nu àwọn ẹni òfò jàmáà mùsùlùmí kì í ṣe àwàdà ọ̀rọ̀ ìmáa fi nǹkan pẹ̀lú Ọlọ́run kì í ṣe àwàdà yìí tá a gbọ́dọ̀ ṣe kíni tá a gbọ́dọ̀ sá fún tá a gbọ́dọ̀ jìnnà sí ni tá a bá fẹ́ káyé wọ́n dáa tá a sì fẹ́ kálukì àmọ̀ wọ́n dáa tá a sì fẹ́ bọ́lọ̀ wọn ọba àlékè ọlá dáadáa kódà gbogbo àwọn tí wọ́n bá ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run tí wọ́n ń pè wá tí wọ́n ń pèpè lọ síbi pé ká lọ máa da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba gbogbo àwọn èèyàn tá a sì kíni tá a jìnnà sí ni gbogbo ẹni tó bá ti ń pèpè lọ síbi pé ẹ wá máa da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run o ẹ wá tún ṣe nǹkan kan báyìí ẹ fi mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àbá ń wo ni ọwọ́ yín ni àwọ̀ inú ojú yín ni kọ́ọ̀pù tẹ́ ẹ fẹ́ fi mú nǹkan ẹnu ẹ bá ti fi mú nǹkan tá a mọ tí ó ṣẹlẹ̀ a mọ sọ tí ó ṣẹlẹ̀ fún yín lánàá ní tó ṣẹlẹ̀ fún yín jẹ̀ta a mọ sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún gbogbo ẹ tó bá ti ń ṣe wọn èyí ṣe ẹni Ọlọ́run o wọn èyí ṣẹrú sí Ọlọ́run ọba o èèyàn ṣàìtọ́ni ni wọn. torí ẹ jàmáà mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ eléyìí sì gbọ́dọ̀ yé wa dáadáa torí pé gbogbo ẹni tó bá fi lè kú sórí yẹ kò lè ráàánú Ọlọ́run ọba bí ti wulẹ̀ kó mọ́ torí ẹ àǹtẹ́jì alàlìláyì ní dà ìyẹn lànà bí sọ́sọ́ làwọn fi sọ pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun ni kéèyàn kó tún ṣe kíni kó tún fi kó bọ́ lọ́wọ́ bá wẹ́gbẹ́ra kó tún fi nǹkan míì ṣe kíni kó fi ṣe déédéé Ọlọ́run so bó lè fẹ́ fi nǹkan míì ṣe déédéé Ọlọ́run ìyẹn náà ni kó o gbà pé ntọ́lọ́wọ́ bá ń ṣe tó jẹ́ pé Ọlọ́run bá nìkan ló ń ṣe kó o tún gbà pé lómi ìlé ṣe lẹ́yìn Ọlọ́run ọba àlekè ọlá jàmáà mùsùlùmí lẹ́yìn ìwà àgbà náà wàhùwà kọ̀ọ̀lá kọkà Ọlọ́run ọba yìí sì lọ́ba tó dá ẹ wọn àmọ̀gbà tí wọ́n dá ẹ wọn àmọ̀gbà ó tiẹ̀ wáyé Ọlọ́run báyìí ló ṣẹ̀dá rẹ tán nígbà tó wá ṣẹ̀dá rẹ tán àwọn wá fẹ́ máa kọ̀ǹtúrò gbèsè ayé ẹ ìwọ náà sì gbé gbèsè ayé ẹ lẹ̀ fún wọn kí wọ́n máa bẹ́ẹ̀ kọ̀ǹtúrò ẹ̀. jàmáà mùsùlùmí ẹ̀jẹ̀ àtẹ̀lé tọ́lọ̀ wọn kọ́ọ̀là Abdullah ibn Mas'ud
ó wá tún béèrè pé thumma ayyu dham ó wá ní thumma ayyu ó wá ní ẹ̀ṣẹ̀ wo ló tó wá tóbi lẹ́yìn yẹn qala an taqtula waladaka khashyata an yata'ama ma'ak. Ó ní ẹ̀ṣẹ̀ tó tún tóbi lẹ́yìn ẹ̀ ó ní kó pa ọmọ rẹ nítorí pé ó ń bẹ̀rù pé kó wá jẹun pẹ̀lú rẹ. Ẹ dákun, gbogbo àwọn tí wọ́n ìyàwó ilé lóyún ó ní ṣé mo ní kó lóyún ni, ṣé mo ní kó lóyún sí ni, àwọn tó wà nílẹ̀ àti ìtọ́tán àwọn kìnnìkan àti ìran wọn skul, subhanallah. Lọ wá bó ṣe ṣe o, lọ wá bó ṣe ṣe o, wọ́n sì lọ yọ oyún dànù, subhanallah. Torí kíni? Torí kọ́mọ yẹn má bàa jẹun pẹ̀lú wọn. Allahu akbar. Ṣérù yẹn ni wọ́n bàdà bísínẹ́sì pọ̀ ní òní yọwọ́ tiẹ̀ láwo. Ẹni tó yọwọ́ ọmọ rẹ̀ láwo, ọmọ àkókò ó yọwọ́ ẹ̀ láwo pé oúnjẹ táwọn ń jẹ ò táwọn pọ̀, oúnjẹ táwọn sì ń jẹ àwọn ò tí ì rí jẹ tó nǹkan, ìwọ tún ń bọ̀ wọ́n pàdánù. Ọ̀rọ̀ àníwá tí ẹjọ́ ṣe bísínẹ́sì. Jàmáà mùsùlùmí kèé sẹ́yún o, má bá wọn sẹ́yún o. Àfi tó bá di pé tọ́ kọ̀ǹdíṣàn tó ṣẹlẹ̀ yìí dókítà ta nífọkàntán sí ó wá ní tọ́ sórí oyún tó wà nú ẹ̀ yìí tá a bá gbé kúò ẹ̀mí rẹ̀ ò dé, so tó bá tó dìgbà yẹ so ìwọ náà wàá rí i pé nígbà yẹn nìsín ìyẹn ni pé o ní pírọ́blẹ́mù kan, bóyá pírọ́blẹ́mù kan ló ní, bóyá wọ́n fẹ́ sọ pírẹ́sàn kan fún wọn wá ní pé àfi oyún yẹ àwọn gbọ́dọ̀ terminate, àìjẹ́ bẹ́ẹ̀ so ìwọ náà rí i pé níbẹ̀ yẹ kìí ṣe pé nítorí pé ń bẹ̀rù kọ́mọ yẹn má wàá bá wàá jẹun pẹ̀lú yín láyé kìí ṣe torí ẹ̀ lẹ́ fi lé kú o, so ó ti ní wàhálà kan nìyẹn, irú yẹ kọ́ ni wọ́n ń sọ. Ṣùgbọ́n tó yẹ pé ẹ̀ ń sọ pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ní kìnnìkan so ẹ sì ti lóyún ẹ wá lẹ́ fẹ́ ṣẹ́ dànù, ṣíṣẹ́ dànù yẹ ìyà ńlá ni lọ́dọ̀ Ọlọ́run. Mùsùlùmí tó bá jẹ́ pé ẹrúsìn Ọlọ́run ọba ni kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o, so wọn ò ní pa ọmọ wọn. Torí ẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam fi wá sọ pé ẹ̀rí ẹ̀ tó tún tẹ̀lé òun an taqtula waladaka khashyata an yata'ama ma'ak. Ìyẹn ni pé kéèyàn pa ọmọ rẹ̀ nítorí pé ó ń bẹ̀rù pé kó wá jẹun pẹ̀lú ẹ̀, ìyẹn pé ó ń bẹ̀rù òṣì pé tẹ́lẹ̀ ìbá tún dé nísìn oúnjẹ tí ò tí ì tó wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí ò tí ì tó wa pín so tó ń tún bọ̀ nsìn bó ni a ṣe rí bí òní ó ṣe yanjú ẹjẹ wo ẹ yanjú ẹ wọn bá yanjú ọmọ ọlọ́mọ so tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó rojọ́. Bákan náà wọ́n wá tún béèrè pé thumma ayyu, ẹ̀ṣẹ̀ wo ló tún tóbi jù? Ànábì ní antuzaniya halilata jarik, kó o bá yàwó aládùúgbò rẹ sùn so kó má jẹ́ yàwó aládùúgbò ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ zina o, ṣùgbọ́n kó tún wá jẹ́ yàwó aládùúgbò Ànábì ní ó tún lágbára nílọ́po 10 ju wípé ó ṣe sìnà yẹ kìí ṣe aládùúgbò lọ. Jàmáà mùsùlùmí so ó ní kọ́lá Abdullahi afọ Abdullahi wa anzalallahu tasdiqa dhalika, Ọlọ́run wá sọ ó wá jẹ́rìí sọ̀rọ̀ yẹ pé Ọlọ́run wá sọ ayà kalẹ̀ pé walladhina la yad'una ma'a Allahi ilahan akhara wa la yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqqi wa la yazinun wa man yaf'al dhalika yalqa athama. Ọlọ́run wá sọ ayà tá a kà tán Ọlọ́run wá sọ kalẹ̀. So wọ́n jẹ́ pé àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń tú alukur'ani ni, ìwọ tó bá ní àdìsí ìtakò alukur'ani ó a jẹ́ pé wọ́n ló tí ì gbọ́yé ni, so àdìsí wa ṣàlàyé ẹ̀ ni. So jàmáà mùsùlùmí eléyìí ó ń jẹ́ kó yé wa, ó sì ń ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ múra láti jẹ́ ẹni tó ṣe pé yóò dúró ti Ọlọ́run ọba àlékè ọlá nìkan ṣoṣo, àní dá nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run ọba bí ti wulẹ̀ kó mọ́. Gbogbo àwọn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀, bóyá ẹni tó ń ṣe sìnà ẹni tó dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, ìyẹn tí ẹ ti kú òye òun ṣẹrú Ọlọ́run bí ti wulẹ̀ kó mọ́, kì í ṣẹrú sí Ọlọ́run. Bákan náà àwọn tí wọ́n ń ṣe kíni, tí wọ́n wá ń pààyàn, àwọn ní ìṣẹrú sí Ọlọ́run, Ọlọ́run yọ wọ́n kúrò nínú ẹrú sí Ọlọ́run, torí pé Ọlọ́run sọ àwọn ìwà tí àwọn ẹrú sí Ọlọ́run ọba ó ní pé wọn ò ní pààyàn, wọn ò ní dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, wọn ò ní pààyàn, wọn ò sì ní ṣe zìnà. Ẹni tó bá ti ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí kì í ṣe ẹni Ọlọ́run, kì í ṣẹrú sí Ọlọ́run bí ti wulẹ̀ ó mọ̀. So gbogbo tó bá wá ṣe yálùkọ àtàmà yóò pàdé àtàm àlìwádù fi jahannam, ọ̀gbun nínú náà jahannam ibẹ̀ ni ó ti bá rẹ̀. So kọ́lọ́wọ́n ọba àlékiọlá kó sọ wá ń bẹ̀. Ọlọ́wọ́n ọba àlékiọlá wá ní illa man taba,
gbogbo ń tá a wá sọ kalẹ̀ yìí ok kò tí ì débẹ̀ ọlọ́ni yùdọ́ àfúláwúlà àdáàbù á wà á ṣàlékún ìyà fún wọn àdìpèlé lórí àdìpèlé ìyà ìlà ṣe fún wọn yàwó malikiyama tó bá dọjọ́ gbèǹde alikiyama wà yókùládò fi yìí muhana wọ́n á máa gbénu náà jahannam wọ́n máa gbé bẹ́ẹ̀ inú ìyà yẹn muhana lẹ́ǹtà kó yẹpẹrẹ bá ọlọ́run ọba àlékiọlá mọ̀sẹ̀ ti wá bẹ́ẹ̀ o ọlọ́run wá ní ilá máa ń tábà àyàfẹ́ tó bá ṣe kí ni ẹ̀ tó bá túbá wà á mánà tó wá gbọ́ lọ́run ọba gbọ́ lẹ́ẹ̀ lóòótọ́ ni ó ti ṣe gbogbo ń tà kàí síwájú o ó ti ṣe gbogbo nǹkan yìí bóyá bá a ṣe ń sọ yìí náà ni bí mo ṣe ń sọ yìí náà gbogbo àwọn ìwà tó bá wà lọ́wọ́ oníkálukú ká ṣe kí ni tí ò bá dé ká yọ gbogbo tí ó bá mú wa tá a fi kú òun àwọn ẹrú sí ọlọ́run ìwà àwọn ẹrú ọlọ́run lọ́lọ́run kàkalẹ̀ yìí àwọn ìbádù rahman èyí tí ó máa bẹ nínú ìgbésí ayé wọn tí wọ́n fi máa jẹ́ ìbádù rahman òun là ń kà yìí so ẹni tí ò bá tí ì sáwọn àwọn iṣẹ́ yìí àwọn iṣẹ́ yìí nínú ìgbésí ayé rẹ̀ kó ṣe kí ni kó tètè mú mọ́ ẹni tó bá ti wà ń bẹ̀ kó máa dúpẹ́ fọlọ́n kó máa tẹ̀síwájú so ìní ntọ́lọ́wọ́n bá àlékiọlá ní tó ń sọ fún wa nìyẹn gbogbo ntọ́lọ́wọ́n bá ń fún wa yìí ìyẹn ni pé ìyẹn ló fi jẹ́ pé ọlọ́wọ́n ọba tó ní àánú tàánú rẹ̀ ga tó sì tóbi lórí wa ni ẹ̀yin ti rí ibi tí wọ́n ti ní kọ́ ọmọ wá ṣe ẹ̀sáàmù ní skul tí wọ́n tún wá fún lánsà ẹ̀yin ti rí tí wọ́n tún ní ánsà rèé o ẹ mọ̀ pé ilé ayé tàwa àwa ṣe ìdánwò ni àyè ìdánwò ni ọlọ́run tún wá gbé ánsà tì í pé ánsà rèé o ẹ máa wò ó ló fi fàlùkùránì ránṣẹ́ sí wa ló fi ní kànábì wá fàdíìsì ẹ̀ ṣàlàyé ẹ̀ ánsà ni àdánwò láyé ó wá gbé kíni ó gbé èsì ìdánwò yẹn ó gbé kalẹ̀ fún wa pé ó yá máa wò àní mo fẹ́ràn yín mi ò fẹ́ kẹ́ ẹ sọnù sẹ́ẹ̀ ọ̀yá èsì rè àwọn èsì tọ́lọ́ tó wá gbélé ìyá tó wá fi ilé àní ẹ wo kò sí nǹkan tó kàn wá òun lẹ́ni tó pàlùkùránì tì òun lẹ́ni tó pọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tì abẹ́ni tó pè nírọ́ jàmáà mùsùlùmí ọlọ́ni gbogbo ẹni tó bá túbá kúrò níbi àwọn ìwà tí ò dáa tó ti wà lọ́wọ́ ẹ̀ tá à ń ròyìn látàárọ̀ yìí wà á mánà tó wá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wà á mílà àmàlà ń sọ lè ha tó wà ń ṣiṣẹ́ eré tó ń ṣiṣẹ́ eré tó ń ṣiṣẹ́ eré fáwọ̀ láyíká yorùbá délò lọ́wọ́ sayyiatihim hasanat ọlọ́ni á chẹ́ǹjì gbogbo iṣẹ́ ẹbú tí wọ́n ti ṣe yẹ á wà á chẹ́ǹjì ẹ̀ sí dáadáa á chẹ́ǹjì àwọn iṣẹ́ ẹbú yẹ á ṣe kíni á chẹ́ǹjì ẹ̀ sí iṣẹ́ eré Allahu akbar Allahu akbar ọlọ́run ọba tó tóbi ni o so kí la tún wá fẹ́ kọ́ lọ́run ti ṣe fún wa kò sí ló fi jẹ́ pé ẹ̀dá ò lè rí àròjàre lọ́dọ̀ ọlọ́run ọba tó bá dọjọ́ gbèǹde àlùkìyàmà gbogbo àwọn tọ́lọ́ba ni ọyá ẹ máa wọná kò sáròjàre kankan tí wọ́n fẹ́ ní ọlọ́run má fi wá sínú ẹ tí ó wọná kò sáròjàre because ọlọ́run ti parí gbogbo nǹkan ó tún yẹ pé ìwọ tó bá tún sẹ̀mí o ń sẹ̀mí o ó wá túbá mo tún forí jìn ọ́ gbogbo tó bá ti ṣe lẹ́yìn ìgbà tó bá ti jẹ́ pé o padà síbẹ̀ mọ́ lọ́lọ́ ní ilá máa ń tábà gbogbo ẹni tó bá ti túbá wà á mọ́nà tó sì nígbàgbọ́ òdodo sọ́lọ́run wà á mílà àmọ́ là ń sọ́ lì ha tó wà ń ṣiṣẹ́ rẹ lọ yorùbá dìlú láwùsẹ̀ yìí á ti yí máa sanat ọlọ́ni á chẹ́ǹjì gbogbo aburú wọn á chẹ́ǹjì ẹ̀ sí dáadáa Allahu akbar o ti ṣẹbọ rí o wá ṣẹbọ mọ́ á sọ pé o ṣẹbọ á sọ pé o ń sin lọ́nbọ̀ náà ni o ti pààyàn rí o wá ní o pààyàn mọ́ á sọ pé o pààyàn náà ni dáadáa ló ń ṣe bọ̀ ó ti ṣe zìnà rí wá ló ò ṣe mọ́ torí pé o gbọ́rọ̀ ọlọ́run o ò ṣe mọ́ ọlọ́run ni a fi ẹlẹ́ a sọ pé tọ́ o ò ṣe sìnà mọ́ dáadáa náà ló ń ṣe bọ̀ yorùbá dìlù lọ́ọ̀ṣẹ̀ yìí á ti ìmà sànà ó ti sọ̀rọ̀ èèyàn láì darí ọlọ́run ni a nítorí pé sọ̀rọ̀ èèyàn láì darí ó wá sọ pé o ṣe mọ́ o tún bá kú o mbẹ́ a sọ pé òun sọ̀rọ̀ ẹni yẹn ní dáadáa ni Allahu akbar Allahu akbar sọ ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ wa kana Allahu ghafurur rahima dájúdájú ọlọ́run ọba aláforíjì ni ọba aláàánú ni wà máa ń tábà wà á mi lásọ lè ha gbogbo ẹnikẹ́ni tó bá túbà tó wá ń ṣiṣẹ́ rẹ̀ ẹ lọ fàyínnáwó yà túbù ila Allahi mataba àwọn ni wọ́n túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní títúbà àwọn lọ́lọ́wọ́n bó gbà túbà wọn o àwọn lọ́lọ́wọ́n bó gbà túbà wọn so kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó dákun kí ó gbà túbà wa. ọlọ́wọ́n tẹ̀síwájú oníwàlẹ́dínà la yashhadun والذين لا يشهدون الزور àwọn tó ṣe pé wọn ò kì í jẹ́rìí èké Allahu Akbar
àwọn tó ṣe pé wọn ì jẹ́rìí èké má bá wọn jẹ́rìí èké o. in tó mọ̀ tí ò ṣejú rẹ tó mọ̀ bó ṣe jẹ́ má bá wọn dá sí o, torí pé tó o bá ti lọ ń dá sírù nǹkan bẹ́ẹ̀ ó ṣe kí ni òun kó wàhálà sórí ara rẹ ni. tó wà lẹ́dínà láyé ṣe àdúnà zòòrò àwọn tí wọ́n èyí ṣe kí ni tí wọ́n èyí jẹ́rìí èké, àwọn tí wọ́n èyí parọ́. wáyídá márùú bí lágùwì márùú kìrọ ọmọ tí wọ́n bá sì kọjá níbi táwọn èèyàn kan ti ń ṣèbàjẹ́ àwọn kọjá tàpẹ́lẹ́ ni máa wọn kọjá mi tẹ́ ti ń sọ̀sọ̀kúsọ wọn ò ṣe kí ni wọn ò ní bá yín dá sí i, báwọn kọjá mi tẹ́ ti ń ṣe aburú wọn ò ní ṣe kí ni wọn ò ní bá yín dá sí i, wọ́n sàkú ò wọ́n sà fún yín ni. so walladhina idha dhukiru bi ayati rabbihim lam yakhiru alayha summan wa umyana. Naam, àwọn ẹni la yashhaduna zur, àwọn tó ṣe pé wọn ò ní ṣe kí ni wọn ò ní jẹ́rìí wa hiya al-kadhibu muta'ammidan ala ghayrihi, wọn ò ní tán mọ̀ pé rọ́ làwọn ń pa wọ́n sì máa pa lórí ẹlòmíì. gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ irú àwọn ènìyàn wọn ò sínú ẹrúsìn Ọlọ́run ọba o. òun fúnra ẹ̀ mọ̀ pé rọ́ lòun pa o, ó sì continue, bóyá torí orí ayé kan tó fẹ́ rí ni, bóyá torí nǹkan kan tó fẹ́ rí géènì kan tó fẹ́ rí ni ló ṣàfihàn pé òun ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ lọ́kàn rẹ̀. wàhíyà al-kadhibu muta'ammidan ala ghayri, tó ń parọ́ tó mọ̀ gangan pé rọ́ lòun pa tó sì ń parọ́ yẹn mẹ́lòmíì, bóyá ó ń pa nítorí kí nǹkan ẹlòmíì yẹn lè bá di tiẹ̀ ní o, bóyá ó ń pa nítorí ó nídìí kan tó ṣe máa pa torí pé ó fẹ́ rí oore kan bẹ́ẹ̀ ni. so tó sì mọ̀, so irú gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní àwọn tí wọ́n ṣe kíni yashaduna zur, ó ń jẹ́rìí èké ni o. kàmá fi Sahihain gẹ́gẹ́ bó ṣe wà nù Sahihain ani Abi Bakr láti ọ̀dọ̀ Abi Bakr ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì sọ pé ala unabbi'ukum bi akbaril kaba'ir, ẹ jẹ́ ṣé ẹ tẹ́tí yín lẹ̀ ẹ jẹ́ kí n fún yín nírò àwọn èyí tó tún tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi, akbaril kaba'ir àwọn èyí tó tún tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi. sẹ́wọ̀n pé àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ti wà, àwọn èyí tó tún wá tóbi inú ẹ̀ ká sọ pé nǹkan tóbi ká tún wá sọ pé nǹkan tó tóbi inú nǹkan tó tóbi. so ó ní thalathan, Ànábì wa sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta pé ala unabbi'ukum bi akbaril kaba'ir, ala unabbi'ukum bi akbaril kaba'ir, ala unabbi'ukum bi akbaril kaba'ir. níjọ́ t'Ànábì bá sọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ ní agbára, ọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ t'Ànábì bá sọ bá ní àwọn ọ̀rọ̀ tó ní agbára ni. kulina bala ya Rasulallah, ó ní àwa sọ pé èrè òjíṣẹ́ Ọlọ́run tọ́ ẹ ṣàlàyé. kọ́ọ̀l Ànábì wa sọ pé ashiriku billah, nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tún tóbi ju ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni kí ni ká bọ́lọ́run ọba wórogún tá a ti ń sọ látẹ̀ẹ̀kan. wa uququl walidayn, ká yapa òbí, kájọmọ tí ó mọ ṣẹ̀yà tí ó mọ ṣẹ̀ bàbá, mọ́jọmọ tí ó mọ ṣẹ̀yà tí ó mọ ṣẹ̀ bàbá o. wéèyàn bá jọmọ tí ń ṣẹ̀yà ṣẹ̀ bàbá ọ̀nà kan ṣoṣo ibì kan ṣoṣo lọ́lọ́run ọba àlékè láti sọ pé a lè yapa àwọn òbí wa nígbà tí wọ́n bá pè wá lọ síbi ẹ̀ṣẹ̀. wọ́n pè wá lọ pé ká wá ṣẹ̀ nítọ́lọ́run bá ṣe léèwọ̀, nítọ́lọ́run bá ṣe ní haram, wọ́n wá ní káwọ́ wá ṣe, wọ́n wá fẹ́ sọ di àlàálì fún wa, ànídòbí wa ló ń bẹ̀yẹ̀ o. ibi ká wá ṣẹbọ ṣíríkù pé ẹbọ lélẹ̀ ká wá ṣe, ànídòbí wa lóhùn. ìjọ tí wọ́n bá pè wá ká wá ṣẹ lọ́hùn, ànídòbí wa lóhùn. ọtí sẹ́mọ̀ pé ọtí kìí ṣe ṣíríkù, kéèyàn mú ẹ̀ṣẹ̀ ní kóbi wá ní wàá mutí, ní sọ pé torí kìí kúkú ṣe ṣíríkù, ẹ̀sìn bọ́tí náà ní ẹjẹ́ amútoróbì wa lóní ká mú, ànídòbí wa lóhùn bẹ́ẹ̀ o, ànídá wọn lóhùn o. ìjọ tí wọ́n bá ní ká wá parọ́ àní parọ́ o, ànídá wọn lóhùn o. gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ìjọ tí wọ́n bá ní ká wá ṣe àní ṣe o, bẹ́ẹ̀ náà ni ìjọ tí wọ́n bá ní ká wá ṣẹbọ àní bá wọn ṣe. gbogbo nǹkan ẹ̀sìn torí pé la ta'ata li makhluqi fi ma'siyatil khaliq, la ta'ata li makhluqi fi ma'siyatil khaliq. àní ṣe kíni àní tẹ̀lẹ́dà káwá fi yapọ̀ ọba adẹ́dà, kò sí inú ẹ̀dá náà làwọn òbí wá wà. so àní tẹ̀lé wọn káwá yapa ọba adẹ́dà. so ntọ́lọ́wọ́n bá sọ pé ẹ má débi nǹkan yìí kó òbí wa wá ní káwá débẹ̀, ntọ́lọ́wọ́n ní ẹ má ṣe nǹkan yìí kó òbí wa wá ní káwá ṣe, ànídò òbí wa ló ń bẹ̀ yẹn. ṣùgbọ́n tí ò bá ti jẹ́bẹ̀ gbogbo yòókù láyé àmọ̀ dá wọn lóhùn, àmọ̀ tẹ̀lé wọn, àmọ̀ ṣe dáadáa sí wọn ni o. gbogbo àwọn advice náà bá ń fún wa láwọn advice dáadáa àmọ̀ tẹ̀lé. so jàmáà mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa àwọn òbí rẹ̀ tí ò gbọ́rọ̀ sí òbí ẹ̀ lẹ́nu, tí òbí rẹ̀ ò sì pé lọ síbi ẹ̀ṣẹ̀ tí ò wá gbọ́rọ̀ sí, irú àwọn báyìí ni wọ́n ń pè ní
àwọn tí wọ́n ṣe kíni àwọn akù so àwọn tó ṣe pé akọl wàlídẹ́ ó yapa àwọn òbí rẹ̀ so irú àwọn báyìí so àlìjánná kò ní rọrùn fún wa o so wàkàn wọn ni Ànábì sọsọ wa ni wà hukukul wàlídẹ́ àtọmọ tó ń ṣẹ̀yà tó ń ṣe kíni tó ń ṣe bàbá ó di méjì ẹbọ alákọ̀ọ́kọ́ ìṣẹ̀yàṣẹ bàbá inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tún ṣe kíni inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tún tóbi ẹ̀ṣẹ̀ tó tún tóbi inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni wàkánà mutakiyan wọn nígbà tó ń sọ̀rọ̀ yẹ ó rọgbọ̀kú ni fàjálàsà ó wá jókòó dáadáa nígbà tó fẹ́ sọ kẹta yìí ó wá ní Allah wa qawlu zur Allah wa shahadatu zur Allah wa qawlu zur Allah wa shahadatu zur Allah wa qawlu zur Allah wa shahadatu zur. Ànábì wa bẹ̀rẹ̀ sí ní sọ pé Ànábì ibi ó rọgbọ̀kú tẹ́lẹ̀ ló fi sọ méjì yẹ ó wá dìde ó wá ní wàkọ́ọ̀lù zoro ọ̀rọ̀ kẹ́ mọ́ parọ́ ẹ̀wò báwọn èèyàn ṣe ọ̀rọ̀ lórí Facebook ní everywhere torí Facebook yẹ ti ẹ̀ alágbára ẹnìkan kẹtàdínlẹ́bọ̀ bẹ́ẹ̀ báyìí yóò sì máa parọ́ lọ yílò oríṣiríṣi yóò sì máa pa lọ yóò sì máa pa wọ́n máa gẹ́jì yóò tún ṣe mọ́ná ìmí wọ́n lọ gbé kíní ṣe Photoshop àbí kí náà pé wọ́n sì ya yẹn yàgbé wọ́n gbé sí wọ́n máa fi parọ́ mọ́yàn bóòlù àtúbọ̀tán yín lẹ̀ ń bàjẹ́ ẹrù pé ẹni tẹ́ ẹ̀ parọ́ mọ́ ẹrù bóòlù lẹ̀ ń bàjẹ́ ni ṣé ìyẹn di lọ ìyẹn wá di Ọlọ́run lọ́wọ́ láti ṣe oore tó fẹ́ ṣe fẹ́ nìyẹn ṣé kò ní ṣe fún ìyẹn ò di lọ́wọ́ kò di oore Ọlọ́run ọba lọ́wọ́ kódà ó lè jẹ́ tí wọ́n tún ṣe yẹn gan-an lọ́lọ́run fi tètè ṣe oore ńlá fẹ́ nìyẹn so kò di lọ́wọ́ gbogbo rọ́tẹ̀ ń pa àbí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ẹ kàn fi ń gbàgbé sí ayé ara yín àtàlùkíámọ̀ yín jẹ́ ni bọ̀tì ẹ̀yin máa rò pé ẹni yẹn lẹ fẹ́ bàjẹ́ torí pé lára nǹkan tí ò ní jẹ́ kẹ́ ẹ lè rálì jẹ́ náà Ọlọ́run bá wọ́n ni so Ànábì wa ń sọ lọ famazala yukariruha hatta kulina laitahu sakat wọn sàbẹ̀ yẹn wa ń sọ yìí pé Ànábì wa ń sọ̀rọ̀ yẹn lọ títí tá a fi ń lérò pé àbánábì ò ní í dákẹ́ mọ́ ni àbánábì ò ní í dákẹ́ mọ́ ni àbánábì ò ní í dákẹ́ mọ́ ni níbi tó lágbára dé níbi kéèyàn máa parọ́ mọ́yàn Ànábì ni wà kọ́ọ̀lù zuri ọ̀rọ̀ wà ṣahadatu zuri àti kéèyàn máa jẹ́rìí irọ́ kéèyàn máa jẹ́rìí èké kó máa jẹ́rìí irọ́ so jàmáà mùsùlùmí ẹ jẹ́ á ṣọ́ra wa o walladhina idha dhukiru bi ayati rabbihim lam yakhiru alayha summan wa umyana so wọ́n ní àti àwọn tó ṣe pé nígbà tá a bá fi àyà Ọlọ́run tá a bá fi rán wọn létí ráwọn ẹlòmíì èmi tí ń wo mi àwọn ẹlòmíì ò tún máa bú wa a sì ń kọ̀rọ̀ Ọlọ́run ní o wọ́n tún máa ṣe kíni wọ́n tún máa búyàn wọ́n á tún máa sọ̀rọ̀ tí ò dáa torí pé ìgbésí ayé wọn ti bàjẹ́ so ó ti yẹ yín sìn so torí pé Ọlọ́run ò róore kankan lára wọn torí pé Ọlọ́run róore lára wọn ni yóò ṣí ọkàn wọn ṣùgbọ́n Ọlọ́run ti di ọkàn wọn pa so wọn wà ní gbàgbọ́ hatta yarawul adhabal alim títí wọn fi rí yà ìyà ńlá yìí ló ń ṣe wọn tẹ bá ń kó tí àyà Ọlọ́run bá fún wọn tẹ́ ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn wọ́n tún máa bú yín ni wọ́n tún máa sọ̀rọ̀ tí ò dáa sí Ọlọ́run ní walladhina idha dhukiru bi ayati rabbihim àwọn tó ṣe pé nígbà tá a bá rán wọn létí tá à ń fi àmì Ọlọ́run ọba àyà Ọlọ́run ọba tá à ń ká Al-Qur'ani tá à ń fi rán wọn létí lam yakhiru alayha wọn ò tiẹ̀ ní ronú lórí ẹ̀ rárá lam yakhiru àbí Ọlọ́run ní àwọn tó ṣe pé kíni àwọn idha dhukiru bi ayati rabbihim nígbà tá a bá àwọn ẹni Ọlọ́run àwọn ẹrúsìn Ọlọ́run làwọn tó ṣe pé nígbà tá a bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wọn lam yakhiru alayha summa àwọn ò ní ṣe kíni wọn ò ní di odi wọn gbọ́ tẹ̀ ń sọ wọn gbọ́rọ̀ Ọlọ́run ọba yẹn ni wàá mú yá náà wọn ò sì ní fọ́jú sí wọn ò ní sọ odi sọ̀rọ̀ Ọlọ́run ọba wọn ò sì ní fọ́jú sọ̀rọ̀ Ọlọ́run ọba ṣùgbọ́n àwọn ẹlòmíì tí wọ́n táwọn máa ṣe gangan nìyẹn wọ́n bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bá báyìí ni wọ́n ṣe mọ̀ bá ń sọ ní save your soul bá ń sọ wọ́n máa ṣe kí ni ẹ̀ tún ráwọn ẹlòmíì wọ́n tún máa bú yín ni wọ́n máa bú yín bí wọ́n ṣe ń pariwo Saheed sí náà ń bú bẹ́ẹ̀ ni wọ́n máa pariwo àfáà tó bá wà ńbẹ̀ èmi náà tí bá wà ńbẹ̀ bójú àfáà mi náà ló wà ńbẹ̀ wọ́n máa kọ́mẹ́ǹtì wọ́n máa dà ẹ̀yìn àfáà kíníkà kí là ń kà ẹ dákun sọ̀rọ̀ bàbá wa là ń kà àbọ̀rọ̀ ìyá wa ọ̀rọ̀ Ọlọ́run là ń kà o so ṣùgbọ́n torí pé wọ́n sí inú ẹrú Ọlọ́run wọ́n sí inú ẹrú sí Ọlọ́run so ọ̀rọ̀ nǹkan rádaràda ni wọ́n máa sọ ó ti yẹn sì so ẹni tó bá wà nú ẹrú sí Ọlọ́run ṣe lọ́mọ bú èèyàn tó sọ̀rọ̀ Ọlọ́run pé ìtọ́lọ́wọ́n bá sọ ní tànàbí sọ ni o ṣé yọmọ bú kò ní bù nítorí pé Ọlọ́run bá ti kádàrá ìyàlé wọn lórí
ọ̀rọ̀ kẹ́límà ọlọ́run bá ti ṣẹlẹ̀ wọn lórí. Kí ni kẹ́límà náà? àmúlà ànà jahannama mina jinnati nínú àwọn èèyàn àti àlùjànnú wọn ní fi kó náà jahannama tá a fi kún bẹ̀. So àwọn yẹn làwọn tó ṣe pé kí ni wọn ò ní ronú sọ̀rọ̀ ọlọ́run ọba láyé. ọlọ́run bá fi sọ wípé àwọn tá à ń sọ yìí a fún wọn lọ́pọlọ, a fún wọn ní làákàì, ṣùgbọ́n wọn ò ní fi ronú. A fún wọn lójú, wọn ò fi ríran. ọlọ́run ní a fún wọn létí, wọn ò fi gbọ́rọ̀ ọlọ́run ọba. ọlọ́run ní hum kalẹ̀ an'am, ọlọ́run wọ́n dà gẹ́gẹ́ bí ẹran àgùntàn, bí àwọn ẹran ṣe mọ̀ pé ẹran ewúrẹ́ kì í gbọ́ràn, ṣe mọ̀ pé àwọn ẹran àgùntàn wọn èé gbọ́ràn. So ọlọ́run ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí. Hum adọ́lù, ọlọ́run wọ́n tún burú jẹ ẹran lọ, wọn ẹran gan tún wúlò jù wọn lọ, torí lẹ́kọ̀ọ́kan gbà mí ẹran àmọ́ gbọ́ àwọn èé gbọ́ rárá ni. Wọ́n ti sílì inú ọkàn wọn pa. Yẹn pé ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá ti bà wọn bàbí ọ̀rọ̀ ọlọ́yẹ kò tẹ́ wọn lọ́rùn. So ó tako tí wọ́n ń ṣe, wọ́n á máa bú yín ni. So àwọn ni àwọn èébú tí wọn ò kú lè ṣe nǹkan kan. Èébú yẹ ò lè ní kámẹ́gàdé ṣáàgà, èpè tí wọ́n ń ṣe fún wa kò lè ní kíni kọ́lọ́mọba ọmọ sí orí ńlá tó ń ṣe fún wa. Ó ti ẹ̀ ń ṣe fún wa ní látànà, ó tún ṣe fún wa lénìí, bẹ́ẹ̀ ló ń kọ̀ntínú ẹ̀ lọ́la. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó tún ṣe fún wa tá tún fi wà lùjẹ́ náà Ọlọ́run ọba inshallah. So àwọn tí wọn àwọn ló wá kù sí lọ́wọ́. Torí bọ́ Ọlọ́run wá ní ẹ̀ wá rí àwọn tó ṣe pé àwọn tí wọn àwọn fọ́jú sọ́rọ̀ Ọlọ́run yakiru alẹ́ asuman wa umuyanan, àwọn tó ṣe pé wọ́n fọ́jú sí. So wọ́n sì di tí sọ́rọ̀ Ọlọ́run, irú àwọn ìyẹn tí wọn. So àwọn ni wọn ò sínú àwọn ẹrú Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó ṣe pé àwọn oníṣẹ́ kékeré àlẹ́ àdúkìrì ìyá àti ọ̀bì Ọlọ́run ọba fún wọn láwọn ìkírò alẹ́ asuman wọn kì í tí sí wọn àgbọ̀. Àti tó bá jẹ́ pé mi lo 80 mi, bó jẹ́ pé Saheed Shittu lo 80 Saheed Shittu, ṣùgbọ́n máa 80 ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ fún ẹ. So àwọn èèyàn understand nǹkan pé èèyàn kì í 80 ọ̀rọ̀ Ọlọ́run, ó lè 80 èmi, ó lè má nífẹ̀ẹ́ mi, kò sí láì fi, kò sí wàhálà bẹ́ẹ̀. Dandan kọ́ ni kó nífẹ̀ẹ́ mi, ó lè má bínú mi, dandan kọ́ ni kó nífẹ̀ẹ́ mi. Níjọ́ t'Ọlọ́run ti dáyé náà ló sọ yìí pé ba'duhum li ba'din aduwwun, mo ní apá kan yín àtàpá kejì kan mọ́ ìjọ́ta, ó lè bínú mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń bẹ́ẹ̀ sọ má bínú ẹ̀. ọ̀rọ̀ ànábì tí mò ń bẹ́ẹ̀ sọ yẹ má ṣe kíni, má bínú ẹ̀. ó lè bínú Saheed Shittu, ó lè má bínú ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ́ẹ̀ sọ yẹ má bínú ẹ̀. ọ̀rọ̀ ànábì tó ń bẹ́ẹ̀ sọ yẹ má bínú ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé Saheed Shittu no ṣé ẹni jẹ́ Saheed Shittu sinmi ní ṣé gbogbo ògbà Saheed Shittu ló sá máa ṣe prógámù lọ. Ẹ má pa ẹni ẹlẹ́ni náà, ẹ jẹ́ kó sinmi. So ẹ jẹ́ kó sinmi lójoojúmọ́. Èmi bó ṣe wà yìí ẹ̀yin náà mọ̀ pé ọlọ́sẹ̀ ni, kódà tó bá tún dọ̀sẹ̀ mi ẹ̀tún ní rí mi, mo tún ti sá lọ. So kéèyàn wá lọ máa ṣe lójoojúmọ́ kì í ṣe nǹkan tó easy. So kò sí nǹkan tó ṣe Saheed Shittu. So ṣùgbọ́n kì í ṣe gbogbo ojoojúmọ́ náà ni. So àwọn náà máa rest. So káwọn náà máa rest. A ti ń sọ fún wọn tipẹ́ wọn èègbọ́ náà ni. Kì í ṣe gbogbo ẹ̀yin náà ẹ máa sinmi, kí ló dé? So ṣùgbọ́n Ọlọ́run dá wọn lẹ́yìn tó ṣe pé Ọlọ́run ṣe dá wọn nù ni. Ọlọ́run dá wọn, Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ léèyàn takuntakun. Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀, bọ́lọ́run ṣe wọ́n nìyẹn. So Ọlọ́run bá ló gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀. So kò sí nǹkan kan tó ṣe àfáà Saheed Shittu, wọn wà dáadáa. So wọ́n sì ṣe program. So ṣùgbọ́n kán máa sinmi kì í ṣe pé gbogbo gbà. So àwọn nìkan so kò easy. Ìwọ̀n bá tí mo ti ń sọ yìí nígbà ìwọ̀n bá tí mò ń sọ yìí ní ìgbà mélòó ni mo bẹ̀rẹ̀ nísìn. So nínú tó sì máa ń gbóyàn láyé ọ̀rọ̀ jẹ́ kan bẹ̀. So kìí ṣe nǹkan tó rọrùn. So ìgbà tí wàhálà wa pọ̀ pé àní ẹ máa sinmi díẹ̀. So làwọn náà fi ń wò pé ẹja ọ̀dà àmọ̀ yọ̀ǹda ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ máa ṣe ń gbà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So ẹ̀ sáré wọ́n sáré ṣe lánàá. So a máa yọ̀ǹda ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ máa ṣe. So n tó fà á nìyẹn, kì í ṣe pé nǹkan kan ṣe àfáà Saheed Shittu. So bẹ́ẹ̀ bá dẹ̀ ti rá wa náà ẹ̀ ti rá àfáà Saheed Shittu, kò sí láìfi kankan. So kò sáburú kankan. So aburú kankan ò sì ní ṣe wọ́n láéláé. Àánú Ọlọ́run ọba ọmọ bẹ pẹ̀lú wọn gbogbo ìgbà ni. Kò ní sí aburú kankan tí ó ṣe wọn pẹ̀lú ògbó Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti dúró ti sí Ọlọ́run, tó sì gbé sí Ọlọ́run ọba dání, tó sì ń gbèrò pé kí táwọn èèyàn dáa, pé kí táwọn èèyàn má bàjẹ́, tó sì ń gbèrò pé káwọn èèyàn wà lìjánná, wàláhì Ọlọ́run ọba ọmọ yóò dúró tì ní. Nǹkan kan láburú ò sì ní ṣe. So àfáà Saheed Shittu aburú ò ní ṣe láíláí, aburú kankan ò ní ba láíláí. So kò sí nǹkan gbogbo ẹni tẹ́ àfáà Saheed Shittu ń kọ́ àfáà ṣe bẹ́ẹ̀ sáàrí wọn lánàá, àbí wọn ṣe prógámù lánàá ni. Ẹ rí prógámù wọn lánàá náà.
so ẹ dákun ẹ máa fi wọ́n lẹ̀ lẹ́kọ̀ọ̀kan, ẹ jẹ́ káwọn náà máa rest torí Ọlọ́run, ẹ jẹ́ káwọn máa rest torí Ọlọ́run, ẹ jẹ́ káwọn náà appreciate a mọ̀ pé àwọn tán ń béèrè náà wọ́n ń béèrè pé àṣẹ kò sí nǹkan kan, kò sí wàhálà kankan, kò sí wàhálà kankan. So advice náà ń tẹ̀lé wọn, wọ́n yà sọ fún yín náà lánàá pé ajé ajogun omi, ajé ajogun so bẹ́ẹ̀ yóò bá dẹ̀ tẹ̀lé advice kò dáa, so kò dáa. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, so òun náà máa ń ṣe kíni, ó máa ń ṣe musawaro pẹ̀lú àwọn sọ̀hábà, so ti yé yín sìn, so kò sí aburú kankan tó ṣe wọ́n, kò sì sí àìdá kankan, so dáadáa ni. So àwọn náà wọ́n máa rest lẹ́kọ̀ọ̀kan, so ẹ jẹ́ á jẹ́ káwọn náà máa rest lẹ́kọ̀ọ̀kan, k'Ọlọ́run bá lékè ọlá kó bá wa ṣàlékún dáadáa wọn. So ẹ rí, so gbogbo àwọn tó bá fẹ́ jẹ́rú Ọlọ́run, tó fẹ́ jẹ́ ni òun náà ni pé yóò ṣe kíni o, bí wọ́n bá ń sọ̀rọ̀ Ọlọ́run, kódà kó jọ́ta rẹ̀ tó hate ni, tó fẹ́ràn, tó bá ti lè jẹ́ pọ́rọ̀ Ọlọ́run ọba ló ń sọ, ó farabalẹ̀, wàláì tó bá farabalẹ̀ ó sì kíni, ó fara gbẹgbà. Irú àwọn téèyàn ò ní farabalẹ̀ fún lẹ́yìn tó ṣe pé ọ̀tọ̀ ni tó ń kà, ọ̀tọ̀ ni tó ń sọ, èyí tó ń kà ní Al-Qur'ani nìkan ló ń tún fún wa, ọ̀rọ̀ tinú ara ẹ̀, ọ̀rọ̀ tara ẹ̀ ló ń kà, ló ń sọ, irú yẹn ní ìsìn ní dá lóhùn àti ẹ̀ní kọ̀ọ̀bẹ̀ wọ́n tó ń kọ́ Ọlọ́run sọ báyìí, Ọlọ́run sọ báyìí o, tá a sì ń kó tiẹ̀ fún yín, tá a sì ń fi hàn yín, tó wá máa tún bínú àbí kó tún máa bú wa, àbí kó tún máa sọ ohun tí ò dáa, ìwọ́nu Ọlọ́run, so ìwọ́nu Ọlọ́run, ìgbó ṣe wá yanjú ẹ̀ níwájú Ọlọ́run, èmi ò sì ní bùn ẹ, bó bá dọjọ́ gbéǹde alikiyama, èmi ó gba ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ, mi ò ní bùn ẹ, so kò tí ẹ̀ ṣe é bùn ni, torí lọ́jọ́ náà lọ́jọ́ tí ọmọ máa sá fún bàbá, tí bàbá máa sá fún ọmọ, ó mọ tí wọ́n ṣe ń sá fúnra wọn ni, wípé àwọn wọ̀kan lè wà tí mi ò tí ì ṣe fún bàbá, tí bàbá yóò béèrè lẹ́ni o, ìyàwó ọmọ sá fọ́kọ, ọkọ ọmọ sá fún ìyàwó ni, ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ni, àní èèyàn ọmọ fẹ́ kí gbogbo ayé wọná, kó wọn wà lìjẹ́ náà tóun, kò ní kù ńlá àti bàbá àti ìyá àtẹnibọdì ó bá wù wọn kí wọ́n wọ àní kó wọ́n ṣàti wà lìjẹ́ náà, níbi tí wàhálà ọjọ́ náà ó dé, ṣé gbà yẹn ni màá wá níṣẹ́, ni màá ní tí màá gbà lọ́wọ́ ẹ̀, màá wá fi ẹlẹ̀, mi ò ní fi ẹlẹ̀, mi jẹ́ pé gbogbo tó ń sọ dáadáa, tó ń sọ tí ò dáa, tó ń sọ sí mi, àbó ń sọ sí sáyẹ́dì sí tùnú, ó kàn ń jẹ́ kí iṣẹ́ rẹ wá pọ̀ sí mi, torí pé iṣẹ́ rẹ dẹ́ tó bá jẹ́sẹ̀ rẹ nínú iṣẹ́ rẹ ló fi di, tó bá dọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyà, bọ́ọ̀ bá wá ní iṣẹ́ rẹ, ibi táwa náà ti ṣe mistake, tá a ti kù díẹ̀ káàtó, àwọn àìdá yẹn wọ́n bù sí tiẹ̀, so àwọn wà sí kíni, a lè lọ síwájú pẹ̀lú ògo Ọlọ́run, so abẹ́lọ́run kọ́lọ́run bá kó ṣàánú wa. So àwọn ẹni rẹ ìdàdúkìrù bí àyà ti rọ́bì, torí àni mo ṣe ń bí ọ pé tó bá rí i pé ó hẹ́ẹ̀tì mi, má hẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń sọ, ó lè hẹ́ẹ̀tì èmi, kò sí wàhálà, ṣùgbọ́n má hẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹ, má sì hẹ́ẹ̀tì ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, torí pé ibẹ̀ làwọn èèyàn ti sórí ibú o, ibẹ̀ làwọn èèyàn ti sórí ibú ni wọ́n wà mọ́ takọ̀rọ̀ Ọlọ́run, kò sí nǹkan kan tó mú wọn tán fi ń takọ̀rọ̀ Ọlọ́run ọba yẹ o, torí pé wọ́n hẹ́ẹ̀tì ìwọ tó ń sọ, wọ́n láìkì ẹ̀, tó bá sọ̀rọ̀ Ọlọ́run ọba yẹn wá ní kí ni Ọlọ́run, kí ni kọ́lá láwo ló ń sọ, kọ́lá náà Rasulu wo ló ń sọ, so wọ́n máa bú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa bú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, so ìyẹn yóò jẹ́ kí wọ́n sórí ibú. Ọlọ́run mọ́ fà wá sí inú àwọn tí ó mọ̀ síbẹ̀ o, mọ́ sì wá lẹ́nu tí ó mọ̀ síbẹ̀. So àwọn ẹni Ọlọ́run ìdàdúkìrù bí àyà ti rabbihim, nígbà tí wọ́n bá ń rán wọn létí, tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run bá rán wọn létí, lámù yakiru àléyà summan, wọn kì í kọ tí ikún sí, wọn kì í kọ tí ikún sí, wọn la etí wọn kalẹ̀ dáadáa ni, wọn ò mú yànà, wọn èyí sì díjú sí, wọn yájú wọn ni wọn mọ̀ gbọ́, wọn ó sì lò. So walladhina yaquluna rabbana ablana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. Ọlọ́run ni walladhina yaqulun, àwọn ẹrúsìn Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run làwọn tí wọ́n bá ń sọ pé rabbana ablana min azwajina, Ọlọ́run o wá ta mí lọ́rẹ àwọn ìyàwó wa dhurriyyatina, àti àwọn ọmọ wa, àwọn àrọ́mọdọ́mọ wa, qurrata a'yun, wá ta wá lọ́rẹ kí wọ́n ó jẹ́ ọmọ tí ó máa mú ojú wa tutù, ọmọ ìmójú tutù ní kó o ṣe wọ́n, waj'alna lil muttaqina imama, wá ṣe gbogbo wa ní ẹni tí ó ṣe kíni, ẹni tí ó máa bẹ̀rù Ọlọ́run, ṣe wá láṣíwájú nínú àwọn olùbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ṣe wá ní aṣíwájú nínú àwọn olùbẹ̀rù Ọlọ́run. So gbogbo àdúrà yìí ni ẹni tó bá jẹ́nu Ọlọ́run, tó bá jẹ́rú Ọlọ́run òdodo, àwọn àdúrà tí ó mọ̀ ṣe ni. Ọlọ́run ní àwọn tí wọ́n bá ń ṣe báyìí, gbogbo ìròyìn tá à ń kábọ̀ látàárọ̀, gbogbo àwọn tí wọ́n bá ń ṣe, tí wọ́n ń lò, Ọlọ́run wá ròyìn wọn. Ọlọ́run ní ulaika yujazawna al-ghurfata bima sabaru wa yulaqawna fiha tahiyyatan wa salama. Ọlọ́run ní ẹ̀rá wọn yẹ,
gbogbo àwọn tán bá níròyìn tá à ń sọ látàárọ̀ àwọn ẹlẹ́rú ọlọ́run àwọn wá ní yujizauna lè gúrò fata bima sabaru á wà á fàlìjánà san wọ́n lẹ́san nítorí sùúrù tí wọ́n ṣe kò easy òun sọ̀rọ̀ ọlọ́run ó ra wọn tí ó mọ bú ọ ó ra wọn tí wọ́n mọ parọ́ mẹ́ ó ra wọn tí ó mọ gẹ̀ ó ra wọn tí ó mọ gbógun tiẹ̀ níbi ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n sùúrù tẹ́yìn ṣe yẹ tẹ́ ẹ fi ráṣẹ yọrí ẹ̀ ṣe ní táwa fi san yín lẹ́san òun náà al-ghurfa yàrá lálìjánnà Allahu akbar wa yulaqawna fiha tahiyyatan wa salama a sì fi pàdé yín bẹ́ẹ̀ a fi kíkí pàdé yín ní kíkí àlàáfíà ní láfi pàdé yín ní àlìjánnà abẹ́lọ́hún ọlọ́run jẹ́ ká wà nínú àwọn tí wọ́n fi kíkí àlàáfíà pàdé ní àlìjánnà o wala la ilaha illallah àtẹ̀mí àti gbogbo jàmáà save your soul àti gbogbo mùsùlùmí òdodo tá a dúró sórí déédéé tá a dúró sórí òdodo ọlọ́run o jẹ́ kí wọ́n fi kíkí salam jẹ́ kí wọ́n fi pàdé wa ní àlìjánnà khalidina fiha ọlọ́run wa ní àwọn àmọ́ gbébẹ̀ lọ gbére ní o kọ́lọ́run bá kó bẹ́yẹn bá ti wà àlìjánnà kò jáde mọ́ bẹ́ẹ̀ bá ti wà àlìjánnà kó ṣe kíni kò jáde mọ́ yóò mọ́ gbébẹ̀ lọ gbére ni hasunat mustaqarran wa muqama ibẹ̀ mọ̀ da níbùgbé o inú àlìjánnà ọjọ́ ń bọ̀ lágbára ọlọ́run àáròyìn àlìjánnà bọ́lọ́run bá àtànábì ṣe ròyìn ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run èèyàn ó mọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ kódà wọ́n bá ní kéèyàn ó mú gbogbo ilé ayé kéèyàn ó sọnù kó tiẹ̀ mọ́ rí pé òun kankan ń bẹ láyé mọ́ so pé àlìjánnà nìkan lòun ọmọ ó ti tó bẹ̀ so ọlọ́run ni àlìjánnà yìí ó mọ̀ dáa ní ibùgbé o ó mọ̀ dáa níbi téèyàn dé sí o ọlọ́run bá jẹ́ adé síbi ọlọ́run bá wọn. ọlọ́run bá wa ní kúl wà nábì sọ fún wọn pé má ya'ba'u bikum rabbi lawla du'a'ukum ọlọ́run bá ti bí kìtà pẹ̀lú yín o tí kì bá ṣàdúrà tẹ̀ ń ṣe faqad kadhabtum fasawfa yakunu lizama. ṣèbẹ́yìn ti pọ̀rọ̀ ọlọ́run bá ń rọ́ fasawfa gbogbo ẹ̀yin tẹ́ pọ̀rọ̀ ọlọ́run bá ń rọ́ fasawfa yakunu lizama. ẹ̀ ń bọ̀ wá pàdé ìyà tó lágbára ìyà tí ò ní tán ń bọ̀ wá jẹ́ ti yín o so gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run bá ń rọ́ àwọn kèfèrí àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run bá ń rọ́ gbogbo àwọn táwọn kọ̀rọ̀ ọlọ́run bá fún tí wọ́n mọ̀ tako tí wọ́n mọ̀ jiyàn wọ́n sọ pé ọlọ́run bá mọ̀ sọ báyìí ànábì mọ̀ sọ báyìí tí wọ́n ní rárá kí ní kan tí wọ́n tún máa bá yín jà tí wọ́n tún máa jiyàn lórí ọ̀rọ̀ ọlọ́run bá tó jẹ́ pé òdodo ni ọlọ́run ni fasawfa yakunu lizama. Ìyà arómáyẹ̀ ìyà tí ó lẹ̀ mọ́ yín tipẹ́tipẹ́ ó ń bọ̀ wá pàdé yín tí ṣe iná jahannam so kọ́lọ́run ọba àlékiọlá kó sọ wa níbi eléyìí o so kọ́lọ́run ọba kó ṣàánú wa kó mọ̀ sí wa ní ọmọ náà jahannam o so tó bá dọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ìní ọlọ́run ọba àlékiọlá ni ó ń sọ fún wa ń bẹ̀ yẹ o so ìyà ńlá ìlú ń jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá kọtí ikún sọ̀rọ̀ ọlọ́run ọba ló fi jẹ́ pé gbogbo àwọn tó bá fẹ́ àwa tá a fẹ́ jẹ́ ẹrú ọlọ́run ọba àfi ká lọ mú gbogbo àwọn ìwà yìí ká lọ dì mẹ́rù wa ká lọ mú gbogbo àwọn iṣẹ́ yìí ká dì mẹ́rù wa ká lọ mú gbogbo àwọn ìṣe yìí ká dì mẹ́rù wa á wà á mọ̀ bẹ lọ́run ọba lórí ẹ̀ ìyẹn ni ó sọ wá di ọmọ àlìjánnà o ìyẹn ni làwa náà fi ní láfi sọ̀kalẹ̀ sínú àlìgúrúfà so torí pé ọlọ́run ní ulaika yujizawna al-ghurfata bima sabaru so pẹ̀lú sùúrù tá a ṣe nílé ayé pẹ̀lú èébú tí wọ́n bú wa pẹ̀lú ìjà tí wọ́n gbé kò wá pẹ̀lú wàhálà tí wọ́n gbé kò wá pẹ̀lú oríṣiríṣi àdánwò pẹ̀lú irọ́ tí wọ́n pa mọ́ wa pẹ̀lú èébú oríṣiríṣi pẹ̀lú ìyẹpẹrẹ oríṣiríṣi tí wọ́n ń kó bá wa nítorí pé à ń sọ̀rọ̀ tọlọ́hun nítorí pé à ń pè wọ́n sọ́nà tọlọ́hun ọlọ́run ní kò sí nǹkan kan ulaika yujizawna al-ghurfata gbogbo àwọn ẹ̀yin tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ lè láwọn mọ́ra á ṣe kí ni yín tá a fi sẹ́yìn dẹ̀sán náà làlìjánnà á fún yín yàrá nú àlìjánnà bí máa ń sọ́bàrú nítorí sùúrù yín tẹ́ ẹ ṣe nígbà tí wọ́n ń kó gbogbo wàhálà yẹn bá yín. so wayulaqawna fiha tahiyyatan wa salama á sì fi pàdé wọn òun náà ní kí láà fi pàdé wọn òun náà ní kíkí àti àlàáfíà kọ́lọ́run ọba àlékiọlá kó dákun kó jọ kó ṣàánú wa kó ṣe wá ní ọmọ àlìjánnà kó má ṣe wá lẹ́nu ọmọ náà kọ́lọ́run ọba kó jẹ́ kí àwọn ìròyìn kó lè máa wà pẹ̀lú wa ọlọ́run ọba ò ṣe wá ní ẹrú tí ó lè ṣe kíni tí ó lè máa rìn lórí ìlànà rẹ̀ ṣe wá ní ẹrú tí ó dúró síbi tó ní ká dúró sí ṣe wá ní ẹrú tí ò ní tayọ ààlà tí ó dúró sórí ìlànà rẹ̀ tí ó dúró tí a sì máa rìn nínú ìmọ́lẹ̀ wọ ọlọ́run ọba òwò ọlọ́run wàhálà ṣe wá ní ẹrú bẹ́ẹ̀ wàá máa fi ìtọ́sọ́nà rẹ̀ fi tọ́ wa sọ́nà gbogbo tí wọ́n ọlọ́run ọba fẹ́ jẹ́ ká lè máa ṣe àwọn tó fẹ́ má jẹ́ ká lè ṣe láéláé gbogbo tá a ṣe tí wọ́n ọlọ́run ọba ó fi bínú sí wa má jẹ́ ká lè ṣe àwọn tá a ṣe tí wọ́n ọlọ́run ọba ó fi yọ́nú sí wa ọlọ́run máa ṣe fún wa ọlọ́run
àbí ọmọ bínú sí wa pẹ̀lú àwọn ẹni tó ti bínú sí. Ọlọ́run má sì bínú sí wa pẹ̀lú àwọn ẹni tó bínú sí. Ọlọ́run má pa wá rẹ́ pẹ̀lú àwọn ẹni tó ti parẹ́, má pa wá rẹ́ pẹ̀lú àwọn ẹni tó parẹ́. Ọlọ́run má kọ̀ wá lẹ̀ pẹ̀lú àwọn ẹni tó ti kọ̀ lẹ̀, má kọ̀ wá lẹ̀ pẹ̀lú àwọn ẹni tó máa kọ̀ lẹ̀. Ọlọ́run ọba ò ṣàánú wa, má ṣe wá lẹ́ni tí ó wọná pẹ̀lú àwọn tí ó wọná. Ọlọ́run ò má ṣe wá lẹ́ni tí ó jìyà pẹ̀lú àwọn ẹni tí ó jìyà. Ọlọ́run ṣe wá lẹ́ni tó kẹ́ pẹ̀lú àwọn ẹni tó ti kẹ́, ṣe wá lẹ́ni tó kẹ́ pẹ̀lú àwọn ẹni tó kẹ́. Ọlọ́run ṣe wá lẹ́ni tó ṣàánú pẹ̀lú àwọn tó ti ṣàánú fún, ṣe wá lẹ́ni tó ṣàánú pẹ̀lú àwọn tó ṣàánú, ṣe wá lẹ́ni tí ó wà lìjánnà. Ọlọ́run àbíọ́ ṣe wá lẹ́ni tí ó wà lìjánnà pẹ̀lú àwọn tí ó wà lìjánnà rẹ̀, ṣe wá lẹ́ni tí ó wà lìjánnà pẹ̀lú ànábì wa Muhammad, tí ó wà lìjánnà Firdaus pẹ̀lú ànábì wa Muhammad àti àwọn sọ̀hábà. Ọlọ́run ọba ìbẹ́ẹ̀ ni kò sí wa. Ọlọ́run àbíọ́ ìyà ẹlẹ́yọ kọ̀ọ̀kan má fi jẹ wá, ìyà alápapọ̀ Ọlọ́run má fi jẹ wá. Ọlọ́run ìyà ẹlẹ́yọ ẹyọ má fi jẹ wá, ìyà alápapọ̀ Ọlọ́run má fi jẹ wá. Ọlọ́run má bínú sí wa lẹ́yọ kọ̀ọ̀kan, Ọlọ́run ò má bínú sí wa lápapọ̀. Ọlọ́run kẹ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan, Ọlọ́run kẹ́ wa lápapọ̀. Ṣàánú wa lẹ́yọ kọ̀ọ̀kan, ṣàánú wa lápapọ̀. Yọ́nú sí wa lẹ́yọ kọ̀ọ̀kan, yọ́nú sí wa lápapọ̀. Àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run jí ó dáa, àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run jí ó dáa, Ọlọ́run jí ó dáa. Gbogbo bí a ti ṣe Ọlọ́run ọ̀tá àti ìrìn ṣe Ọlọ́run àti ìrìn ṣe. Àwọn bí tá àti ìrìn ṣe tó kù yẹ ká Ọlọ́run kò dákun yọ ṣàánú wa, tún wa ṣe ń bẹ̀, Ọlọ́run tún wa ṣe ń bẹ̀, Ọlọ́run tún wa ṣe ń bẹ̀. Gbogbo bí tọ́pẹ̀ ẹ̀yàn wá kù sí, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìlú òkè ni, tẹ́ ń bẹ ní Amẹ́ríkà, London, káàkiri àgbáńlá ayé, tẹ́ ń wò wá lórí Save Your Soul, tẹ́ wà abẹ́yìn tẹ́ jẹ́jẹ́ mọ́ Save Your Soul, abẹ́yìn tẹ́ tiẹ̀ jẹ́ olólùfẹ́ náà ni, àti gbogbo mùsùlùmí òdodo gbogbo bíkíbi tẹ́ wà láyé. Ọlọ́run má bá wa pẹ̀lú yín bẹ̀, Ọlọ́run má bá wa pẹ̀lú yín bẹ̀, Ọlọ́run má bá wa pẹ̀lú yín bẹ̀. Àwa tá a wà ní Nàìjíríà náà Ọlọ́run dúró tì wá, Ọlọ́run má wà pẹ̀lú wa, Ọlọ́run má wà pẹ̀lú wa. Àwa bẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá fún wa lẹ́mìí tó gùn lò láyé, kí gbogbo wa wá pàdé nínú àlìjánnà wala la ilaha illallah, jẹ́ àpàdé nínú àlìjánnà Firdaus wala la ilaha illallah. wala pé ibi tá a ti pàdé kò síbi kankan tá a ti pàdé tó ju pé a pàdé níbi ọ̀rọ̀ Ọlọ́run ọba, níbi ìpèpè síbi tọ́lọ́run ọba lọ. So Ànábì sallam sì ti ka àwọn tí wọ́n bá pàdé bẹ́ẹ̀ tó ṣe pé njọ́ tí wọ́n bá tún kúrò láyé náà, orí ẹ̀ náà ti ń kú, ó ti kà wọ́n sínú àwọn tí ó wà lábẹ́ bògì Ọlọ́run náà. Ni pé àwọn tó ṣe pé wọ́n pàdé, kò sí nǹkan tó mú wọn pàdé. Èmi àti yín ó pàdé ní bísínẹ́sì kan, àpàdé ní òwò kan, ibi tọ́lọ́run láti pàdé. Ní pé àwọn méjì tí wọ́n pàdé níbi kíní, níbi tọ́lọ́run, tó yẹ pé orí rẹ̀ náà níjọ́ tọ́lọ́run ó tún ní kí òpinya dé, orí rẹ̀ náà ní òpinya tún dé sí. Ọlọ́run ni wọ́n wà lábẹ́ bògì Ọlọ́run tó bá dọjọ́ gbéǹde alkiyama. Níjọ́ tí wàhálà ó máa ṣẹlẹ̀, Ọlọ́run ní jẹ́ kí wàhálà ó kà wọ́n. Ọlọ́run bẹ́ẹ̀ ni kò ṣe sọ̀rọ̀ àwa, wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah. Allahumma la tada' lana dhanban illa ghafartah wala hamman illa farajtah wala daynan illa qadaytah wala hajata min hawaiji dunya wal akhirah illa qadayta wa yasarta ya arhamar rahimin ya rabbal alamin. Allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu alal mursalin, walhamdulillahi rabbil alamin. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.